balógun nílùú ìṣẹ̀mí gbogbo kọ́sítọ́mà ìyá onítúwó láì gbàgbé gbogbo ẹbí ará àti ojúlùmọ̀ tó yẹ wá sí pátápátá gbogbo wa la ó gbẹ̀yìn arúgbó wa o àmín. àwa olùkéde ni gbogbo ọmọ azeez òjòlówó àkànwó ní agboolé ládùbú òkè o. rédíò wo ló mi ìlú mi lẹ̀ títí Zip FM sá lórúkọ rẹ̀ tó jẹ́ owó ọlọ́run ló fi wá ságbà ọ̀jẹ̀ níbi ká ṣètò tó nítumọ̀ àwa ni ìròyìn àsìkò tí ò láfiwé àwa ni àṣà ẹ̀fẹ̀ ìmọ̀ràn tó wà pa àwa ni eré ìdárayá lóríṣiríṣi àwa ni orin àti ìlú tó dùn tó ṣe gbọ́ létí àwa ni ẹ má forí adẹ́tù wétà tí òru láyé olókìtì bí ọbọ̀ òsì nígbò Zip FM ṣáwáṣá lọ́gà ẹgbẹ́ fún tẹ́bá polówó ọjà yín ní Zip FM yìí tó dájú wàràwàrà lọ́jà yín má ta ó tó dájú. Zip FM ló milẹ̀ máwọn tí ò yé tí wọn ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ báwa ṣàlàgbádé fún o. Zip FM ló milẹ̀ máwọn tí ò yé tí wọn ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ báwa ṣàlàgbádé fún o. ìsí àlọ́kè òṣòwò sálàmù lẹ́sí kébí wọn dà mọ́ fọwọ́ sọ̀yà bóun ṣàlàyé ń gbà o 89.1 ṣe bá wà ṣàlàgbà wọn. Zip FM ló milẹ̀ máwọn tí ò yé tí wọn ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ báwa ṣàlàgbádé fún. Zip FM 89.1 àwa yàtọ̀ sáwọn rédíò tó ń dún sínú. Zip FM 89.1 ògbógbò ìpínlẹ̀ Ọ̀yọ́ ti entrepreneur radio ẹ̀ máa gbọ́ wa. ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí Zip FM ìkànnì tó ń kilẹ̀ títí wá. ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí Zip FM ìkànnì tó ń kilẹ̀ títí wá. ògidì ìròyìn pọ́npẹ́lẹ́ láti inú ìwé ìròyìn ojoojúmọ́ tó jáde nílẹ̀ wa ẹ tẹ́tí ẹ bá wa gbọ́. ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí Zip FM ìkànnì tó ń kilẹ̀ títí wá. ìròyìn àjímúná ìròyìn àjímúná àjímúná ìròyìn àjímúná lórí Zip FM ẹ jẹ́ ká jọ gbọ́. ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí Zip FM ìkànnì tó ń kilẹ̀ títí wá. ìròyìn àjímúná. lójú ọmọ kìíní kan yára lé kọ́lọ̀ kúkú ṣàánú wa abẹ́kẹ́rẹ́ jowú Désiré ìwọ ló mọ̀nà bíi tí gò wà tó lọ bá abẹ́kẹ́rẹ́ mú gò àwọn ògò rọ́bà.
ẹnìkan ò lè wá fi ìgò kọ́ àmọ́ fi ṣàkọ ọ̀rọ̀ kan níbo. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ó tún fà lójú ẹnìkan jẹ́ ẹnìkan lọ àbí níbo ọ̀ya fáyín bo. Déjìrè mọ̀ pàrọ̀ o. ṣé nítorí pé ọ̀rọ̀ abọ́ sí newsroom bẹ́ẹ̀ ni ó ń kàtíkè láàárọ̀ kùtùkùtù kàtíkè wá láti ilé. ilẹ̀kùn wá láti ilé torí pé ìpẹ́. ṣé bí láti ilé ló ti yẹ kó kàtíkè wá. ilẹ̀kùn láti ilé torí pọ́jú ò ti lọ. èyàn lè sáré ńgbà mi kó máa yọ òògùn. ọ̀ ń kàtíkè nínú studio. náà nínú studio ni. ò ń kun pancake. inú studio kọ́ o abẹ́kẹ́rẹ́ ní newsroom. 36 karat. ní kíni. iná ẹ̀ ló ń lẹ̀ mọ́jú. wo mélòó ni ó jẹ́ ìṣígò káwọn ará lé rí i ké ìrọ̀lù ẹ̀yára lé ẹ wò ó karat kan ọlọ́mọdé olèlẹ̀kúlẹ̀. ẹnìkan wà mọ́ fègò halẹ̀ ní ibo. ṣé wàá rí ngbà tí abẹ́kẹ́rẹ́ rí i ké mo lo imi ologo glasses lèmi lò fashion glasses. gbogbo èyí tó bá ti pè glasses náà tèmi náà. lójú ẹsẹ̀ lára rẹ̀ bá bù máa sọ ló bá dídé síre o lọ́ọ́ bá mú gò wá ìgò tèmi ńgbà tí ó gbé gòdè àwọn ògo olókùn lẹ́yìn òní tó jẹ́ ẹ̀yin bàbá tẹ̀ wọ́n ń lògò olókùn lẹ́yìn ẹ̀ má bínú jáde. kò sí okùn lẹ́yìn kankan nígbà tí mo sá padà sọ̀rọ̀ ọba sáré yọ̀gà ó mọ̀ lè yọ̀ mú ní yíyọ̀ ara lé ń wò wá. àkòdórí ètò àjẹmúná wo jẹ́rìí àwọn ará lé wọ́n ṣe justice sí. kò sí yíyọ̀ kankan bẹ́ẹ̀ ìgò ta ló rẹwà lójú ẹ̀ jù. ìgò ta ló fáìn jù. ẹja bẹ̀rẹ̀ láti lé détìrẹ kò sí yọnu já kàròyìn ìgbà tá a bá kàròyìn tán àbùkù ẹni tó fáìn. kò sí wàhálà. tó ẹ kú ojúmọ́ láàárọ̀ yìí ẹ̀yin ènìyàn wa káàkiri ibi táfẹ́fẹ́ ìkànnì yìí tó ń fẹ́ dé fún títí òwúrọ̀ ọjọ́ kejì kọ́ lónìí oṣù kẹsàn-án ọdún 2025 à ń kí yín wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa o káàkiri ibi táfẹ́fẹ́ ìkànnì yìí ń fẹ́ dé à ń kí yín o wípé ẹ kú ojúmọ́ mọ́ ní àárọ̀ tòní ìròyìn àjímọ́ná la tún gbédé láàárọ̀ ọjọ́ tòní o a sì ń kéyìn wípé ẹ kú àfọmọnìyàn sí i káwọn náà kókó ní ìròyìn ọ̀hún láláì ní fà kókò ṣòfò lábẹ́ bó ṣe lè kó mọ́ nínú ìwé ìròyìn punch ni mo ti kọ́kọ́ fẹ́ ṣíde ìròyìn títí ọwọ́ mi yìí ẹ̀yin ẹgbẹ́ òṣèlú pdp tẹ́ ẹ bá fẹ́ ba ẹgbẹ́ ọ̀hún jẹ́ pátápátá òun ni kẹ́ ẹ mú peter obi gẹ́gẹ́ bí ọmọ oyè níbi ètò ìdìbò gbogbogbò tí yóò wáyé lọ́dún 2027 ta ló sọ̀rọ̀ yìí Wike ló wí ọ̀rọ̀ yìí jáde ìwé ìròyìn punch ló punch ẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí wà o níbi tí amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn Báyọ̀ Ọ̀nànúgà ó mà ti sọ̀rọ̀ ó ní àwọn olóṣèlú tẹ́bi ń pa o àwọn ni wọ́n fẹ́ yọ ààrẹ Tinubu kúrò lóróyè ìwé ìròyìn Vanguard ló fa ìròyìn náà síta. nínú ìwé ìròyìn Vanguard tó fà dákẹ́hùn lèmi náà ti fa eléyìí jáde o àgbáríjọpọ̀ ẹgbẹ́ dókítà ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti fún ìjọba àpapọ̀ ní ọjọ́ 10 gẹ́gẹ́ bí ọjọ́ tí wọ́n fi ń ṣe ìkìlọ̀ láti mú gbogbo àdéhùn àti ìbéèrè wọn ṣẹ bí bẹ́ẹ̀ kọ́ ìyanṣẹ́lódì ni ó tẹ̀lé o ìwé ìròyìn Vanguard ló fà síta. ẹlẹ́yàmẹ̀yà ẹ̀sìn ó ń ba òṣèlú ìjọba àwarawa jẹ́ o Ṣéwù Sànní ló sọ̀rọ̀ ọ̀hún lédè ìwé ìròyìn Vanguard ló sì fà á síta. ọ̀jọ̀gbọ́n kí ọ̀jọ̀gbọ́n kú oríire ọ̀jọ̀gbọ́n Adéolú Àkàndé ó ń kí ọ̀jọ̀gbọ́n Babáyẹmí gẹ́gẹ́ bí wọ́n ṣe yẹn ọ̀jọ̀gbọ́n Babáyẹmí fún ipò ọ̀gá àgbà fásitì Fonato èyí tí wọ́n fi ìdí rẹ̀ kalẹ̀ sí ìlú òkè o News 247 ló kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí wà o níbi tí ẹgbẹ́ òṣèlú PDP ti sọ̀rọ̀ jáde nígboro ayé o wọ́n ní ìdí rèé tí àfi tí ìyọ Wike tàbí tí ìdádúró nínú ẹgbẹ́ òṣèlú wa ẹgbẹ́ òṣèlú PDP ló sọ̀rọ̀ yìí lédè ìwé ìròyìn Vanguard ló sì fà á síta. ìgò rẹ̀ ò jẹ́ orí náà dáadáa ni òun fọwọ́ tún ṣe lẹ́ẹ̀mẹ́wàá pọ̀. àná fashion ní ilé mọ́. fashion ló sọ pé kọ́ ọmọ fọwọ́ tún kò ṣe lẹ́ẹ̀mẹ́wàá. mo tiẹ̀ ti sọ fún ọ pé tí o bá ti ń kárọ̀ yìí mọ̀mọ́ fi ìdí rèé o. dákun ṣé ìwọ ló nìdí. ṣebí ìdí mi ni jẹ́ nǹkan bá wù mí ni mo lè lò ìròyìn mi sì ni kò ń ṣèròyìn ìròyìn ẹni o mú abẹ́rẹ́ kéré. ó sọ wípé ìtumọ̀ rèé o. tọ̀ ní tèmi o ìdí rèé o. fíìkì. bẹ́ẹ̀ ni abẹ́rẹ́ kéré káròyìn ó já lọ. iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó fi òfin de bí àwọn egúngún bí wọ́n ṣe máa jó káàkiri ìgboro
wọ́n sì pa wọ́n láṣẹ kí àṣẹ ọ̀hún múlẹ̀ ní wàràǹṣeṣà. Ìwé ìròyìn punch ló punch ẹ̀ jáde. sórí ọ̀rọ̀ egúngún tó sọ nípínlẹ̀ Èkó, egúngún kan ó ti ń fáwọn èèyàn lọ́rẹ́ bọ̀ lọ́jọ́ kan nílùú Èkó tí mo sì ń wò báyìí wọ́n ní bí sẹ́ wọ́n fáwọn èèyàn lọ́rẹ́ nù mo bá sáré yẹ̀ bá pé Ọlọ́run ṣàánú mi. wọ́n wá ti pàṣẹ báyìí. ok nínú ìwé ìròyìn The Nation ní ìròyìn eléyìí wà o níbi tí àwọn ìyàwó àwọn olórí ẹlẹ́sìn tó ti ń rawọ́ ẹ̀bẹ̀ síjọba wọ́n ní ẹ dá àwọn ọmọ wa padà sílé ẹ̀kọ́ o. Ìwé ìròyìn The Nation ló kọ ìròyìn náà síta. Nínú ìwé ìròyìn Vanguard ní ìròyìn eléyìí ló fẹjú kẹ̀kẹ́ sí. Mi ò bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ ni mi ò sọ wípé kẹ́ ẹ wá kọ́ mi lẹ́kọ̀ọ́ tàbí wípé kẹ́ ẹ ṣàtìlẹ́yìn fún mi. Goodluck Ebele Jonathan ó kẹun sọ̀rọ̀ fún Kìyámọ̀ àti Odikalu. Ìwé ìròyìn Vanguard ló fà á jáde. Ìwé ìròyìn Vanguard tó fà á náà ló jẹ́mi náà ti fa eléyìí síta kọ́lọ́hún kó kúkú gbà wá o níbi tí wọ́n ti sun arábìnrin kan ní ìpínlẹ̀ Niger látàrí wípé wọ́n ní ó bu ẹnu àtẹ́lu ànábìwá Muhammadu sallallahu alaihi wasallam wọ́n ní ó bu ẹnu àtẹ́lu ní ìpínlẹ̀ Niger wọ́n bá lẹ obìnrin náà lóko pa tí wọ́n sì tún dáná sun fínfín o. Nínú ìwé ìròyìn Vanguard ni mo ti fa ìròyìn náà síta. Nínú ìwé ìròyìn Daily Trust ní ìròyìn eléyìí ló fẹjú sí. Ribadu pẹ̀lú Malam Nasiru El-Rufai ni wọn ò gbọ́ra wọn yé mọ́ báyìí o lórí bí wọ́n ṣe ń san owó ìtúsílẹ̀ fún àwọn báńdíìtì bàǹdìbàǹdì tí wọ́n ń di ìdìkudì sẹ́rù àwọn ọmọ ènìyàn. Ẹnìkan ní kò bófin mu, ẹnìkan sọ wípé kinní ọ̀hún tọ̀nà. Ìwé ìròyìn Daily Trust ló tì í jáde. Nínú ìwé ìròyìn Punch náà ni ìròyìn eléyìí wà níbi tí ìròyìn ọ̀hún ti sọ wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti fi ààyè ọ̀sẹ̀ kan kalẹ̀ báyìí o látàrí láti ṣe gbogbo pọ̀pọ̀n ṣìnṣìn àti yan Ládọjà Sóróyè gẹ́gẹ́ bí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn. Ìwé ìròyìn Punch ló punch ẹ̀ síta. Nínú ìwé ìròyìn The Nation ní ìròyìn yìí ló ti jáde wá o. Àwọn olùṣọ́ àgùntàn ilẹ̀ Áfíríkà 8 tó lówó jù owó ọ̀hún pọ̀ ó pọ̀ bíi bàbá ìṣùá. Àwọn olùṣọ́ àgùntàn wo ni mélòó ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti wà níbí ẹ gbọ́. Ìwé ìròyìn The Nation ló dì í jáde. Kọmíṣánná fúnlé ẹ̀kọ́ gíga ní ìpínlẹ̀ Jigawa ló mọ̀ ti sọ̀rọ̀ léde wọ́n ní ẹ wò ó lágbọn ètò ẹ̀kọ́ owó tó má pọ̀ ló ń lọ sí agbọn ètò ẹ̀kọ́ ò ní ìpínlẹ̀ Jigawa. Kọmíṣánná fún ètò ẹ̀kọ́ ló sọ̀rọ̀ yìí léde. Ìwé ìròyìn Punch ló sì punch ẹ̀ síta. Nínú ìwé ìròyìn Punch lèmi náà rí ìròyìn títí ọwọ́ mi yìí. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Abia ni wọ́n ti fi páńpẹ́ ọba mú òṣìṣẹ́ ọlọ́pàá kan tí ń lọ àwọn ènìyàn lọ́wọ́ gbà ní ìrònà. Ìwé ìròyìn Punch ló jù síta. Ìròyìn kan náà eléyìí ni ó ní ṣe pẹ̀lú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan o eléyìí tí wọ́n ní ọwọ́ bà tí ó jẹ́ afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan tí wọ́n bá agbárí èèyàn lọ́wọ́ rẹ̀ o ní àti ìbọn ni wọ́n bá lọ́wọ́ rẹ̀ ní ìpínlẹ̀ Akwa Ibom. Ìwé ìròyìn Vanguard ló fa ìròyìn náà síta. Nínú ìwé ìròyìn Leadership ní ìròyìn eléyìí ló ti líìdì ẹ̀ jáde o. Iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti fi páńpẹ́ ọba mú àwọn kọlọ̀rọ̀ sí àdúgbò àlọ́ kólóńkégbé òjáde onílé fi bọ́ tiẹ̀ lẹ́yìn tí wọ́n ń sọ onílé sínú kólóbó tí wọ́n jẹ́ afurasí olè adigunjalè. Mélòó ni wọ́n? 2 ni wọ́n níye nítorí wípé wọ́n jí kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ 3 gbé ní ìpínlẹ̀ Borno. Ìwé ìròyìn Leadership ló lè dé jáde. Ọlọ́run ọba kó ṣàánú wa. Àmín. káwọ ọmọ wa náà kọ́ má bàa máa bójú wa jẹ́ nígboro ayé o. ẹ wo wọ̀nyí àti àwọn kókó míì náà ni a mọ̀ gbọ́ ò nígbà tí a bá wọnú kẹtẹpẹ ìròyìn àjímọ́ná. Ìròyìn àjímọ́ná náà lẹ̀ ń gbọ́ lọ́wọ́ káàkiri ibi táfẹ́fẹ́ ìkànnì yìí tó ń fẹ́ dé fún títí òwúrọ̀ tòní. À ń kí yín wípé ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ o. àkú àjísòde lónìí òní ọjọ́ 2 oṣù kẹsàn-án ọdún 2025 láṣẹ Ìdùmarè ire tó ti wà lọ́wọ́ wa kò ní í bọ́ ọ̀tún mi yóò sì kún o. À ń kí yín wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa ara ò ní ní wa o. òkúta tí ń bẹ nísàlẹ̀ odò kì í rí gbóòórùn ìnira lábẹ́ bó ṣe lè kó mọ́ bẹ́ẹ̀ ni kì í sì gbóná ara wa yóò máa tutù
kò sì ní ìtutù tí àṣàṣàmọ̀sí kò wá ní ilé takọ tí ara kúrápá máa ń le. à ń kí yín lórúkọ Elédùmarè Ọlọ́run tó ṣílẹ̀kùn ọjọ́ tòní tó ní ká máa ṣẹ̀mí lókè èèpẹ̀. bẹ́ẹ̀ ni a mú ìkíni wá fún yín lórúkọ ìkànnì wa níbí. ìkànnì wo ni ìkànnì 99 pẹ̀lú ìyànmọ́sí tó gbé òkàn pọ̀n. ìlú òkè òní ìkànnì náà fi kalẹ̀ sí ìkànnì ṣíìpù ló ń jẹ́ báwọn o. ìlú òkè ò láwà tá a ti ń dún tá a ti ń kùn tá a ti ń dún yomoyomo ṣe ti gbogbo ọmọ ẹ̀dá aráyé. ẹ̀yin ẹ sáà ti fà pẹ̀rẹ̀ tẹ́ tàbí kẹ́ ẹ wà nínú ṣọ́ọ̀bù yín ẹ máa tajà. bẹ́ẹ̀ ni ẹ lè wà nílé ìta epo yín kẹ́ ẹ máa ta epo wẹ́rẹ́wẹ́rẹ́ kẹ́ ẹ sì máa fetí kẹ́ ẹ máa fi gbéyàwó ọ̀rọ̀ kẹ́ ẹ méjì lé gọ̀gọ̀ lábà kẹ́ ẹ fetí ṣẹ̀yẹ àtàrí kẹ́ ẹ máa bá wa ká lọ. ìròyìn àjímọ́ná ni ó ń lọ lórí ẹ̀rọ agbègbè lọ́wọ́lọ́wọ́ láláì ní dènà pẹnu àbẹ̀rẹ̀kẹrẹ Adégbìtẹ́ lórúkọ mi lórúkọ ẹnìkejì mi. Good morning sir, good morning ma, we are happy to see you this morning o. bẹ́yìn náà ṣe ń rí wa níbi gbogbo eléyìí tí ẹ wà. You are happy to see them with your gobble. No, this is not gobble, this is glasses. Glass. Fashion glass. How many glasses? No, glass ni wọ́n ń pè mú jẹ́ ojú one over the glasses. bẹ́ẹ̀ ni kò sí ọ̀kan. ọ̀kàrí láì. ẹ̀yin ará lè mú kí yín láàárọ̀ yìí gọ́bù èmi ò dé gọ́bù abẹ́rẹ́kẹ́ ló dé gọ́bù. wọ́n ló dé gọ́bù. gíláàsì lèmi dé fashion ni spec gan la mọ̀ ń pè é àbíbò ní precious. kò gbọ́. fashion a ní spec mo fi ń kí yín. ẹ kú ojúmọ́ o níbi gbogbo tí ẹ ti ń gbọ́ ìkànnì CP89.1 FM lágbára Ọlọ́run etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di o bẹ́ẹ̀ sì lójú tí ẹ fi ń wò wá káàkiri nígboro ayé o ojú náà ò ní relédè yìí Inshallah kudratu láì lágbára Ọlọ́run àwa tá a wá ṣe tàárọ̀ yìí náà tarí ọjọ́ kejì yìí náà láàárọ̀ ọjọ́ kẹta o tá a sì rí gbogbo òpin gbogbo ọjọ́ tí ń bẹ nínú oṣù yìí bógo tí ń jẹ tọ́lọ́hún wọn ò nífẹ̀ẹ́ lòmíì ṣe wá o ẹnìkan bá ń kọrin ọdún lọ sópin o bàbá rere ní alẹ́ àná ìyẹn ọlọ́wọ́ síbí mo ní ọlọ́wọ́ síbí ṣé ọ̀sásì September lọ́wọ́ ọlọ́ba ní à kí ni ọdún mà ti parí ṣebí September rè mo ní ìwọ Ọlọ́run mo ṣàánú. àbí oṣù bàbá baládé. kódà. bàbá lókè sọ́wọ́ nínú ìbànújẹ́ September la wà fíìkì September kó máa bá ìbànújẹ́ sílé wa. àmín àmín. ẹ wo ìtura olúwa ọmọ Adéníjì lórúkọ tèmi ẹ kú ojúmọ́ níbi gbogbo eléyìí tí ẹ ti ń gbọ́ ìkànnì CP89.1 FM ẹ já mọ́ lọ ìròyìn àjímúná ti yá. tó ìròyìn àjímúná ọkọ̀ kìíní ọ̀hún ó gbéra sọ bá a ṣe kọ̀wé rẹ̀ ká máa fa àkókò ṣòfò lábẹ́ bó ṣe lè wù kó mọ́ nínú ìwé ìròyìn Punch ni mo ti kọ́kọ́ fẹ́ ṣèdè ìròyìn títí ọwọ́ mi yìí ẹ̀yin ẹgbẹ́ òṣèlú PDP ẹ fẹ́ ba ẹgbẹ́ òṣèlú náà jẹ́ tẹ́ ẹ bá lè mú Peter Obi kó tún padà sínú ẹgbẹ́ PDP kó sì wá díje du ipò ààrẹ. Mínísítà tó ń ṣojú ìlú Àbújá Nonsin Wike ni ó ti fi ohun ìkìlọ̀ léde tó sì ń ké sí àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣèlú PDP wípé o kí wọ́n má ṣe dánṣẹ́ orí ẹ̀ sọ̀rọ̀ nítorí pé tí òyìnbó bá rù ọrùn ó wọ̀ ọ́ kí wọ́n má ṣe mú Peter Obi tó jẹ́ olùdíje lọ́dún 2023 níbi ètò ìdìbò gbogbogbò èyí tó díje nínú ẹgbẹ́ òṣèlú Labour Party ìyẹn Peter Obi kí wọ́n má ṣe mú o nínú ẹgbẹ́ òṣèlú PDP láti wá díje du ipò ààrẹ nínú ètò ìdìbò gbogbogbò tí yóò wáyé lọ́dún 2027 nínú ọ̀rọ̀ tí Wike tó fi síta níbẹ̀ ló ti jẹ́ kó di mímọ̀ wípé ṣebí tí ọmọ kékeré bá ṣubú àwòwájú bágbà bá ṣubú àṣìwẹ̀yìn wò ó ní ẹgbẹ́ òṣèlú PDP wọn ò kẹ́kọ̀ọ́ látara àṣìṣe tí wọ́n ṣe lọ́dún 2023 nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ wípé òun ti bá àwọn èèkàn gbòòkù àti àwọn àgbààgbà ẹgbẹ́ náà sọ̀rọ̀ tí òun sì sọ fún wọn wípé ẹ má ṣe ṣe àṣìṣe tẹ́ ẹ bá lè lọ mú Peter Obi láti tún wá díje dupò nínú ẹgbẹ́ òṣèlú PDP àṣìṣe ńlá gbáà lẹ́ṣẹ̀ kódà ẹ̀yìn ìbọn mọ́ ara yín lẹ́sẹ̀ gẹ́gẹ́ bó ṣe wí o ó ṣàlàyé ó sì tún tọ́lẹ̀ lá wípé ẹgbẹ́ òṣèlú PDP ẹ má ṣàṣìṣe torí wípé àṣìṣe tí ẹ ṣe yìí tí ẹ fẹ́ ṣe yìí òun ni ó lágbára jù tẹ́ ẹ bá lè lọ mú Peter Obi láti wá díje dupò nínú ẹgbẹ́ náà gẹ́gẹ́ bí ẹni tí ó gbé àsíá ẹgbẹ́ òṣèlú PDP lọ́wọ́ láti díje dupò àti kí àwọn ènìyàn kí wọ́n ó dìbò fún Peter Obi nínú ẹgbẹ́ náà
ó ní àṣìṣe ńlá ni gẹ́gẹ́ bó ṣe wí. ìwé ìròyìn punch ló punch ẹ̀ jáde ẹ lè mú kẹyẹ̀wò níbẹ̀. àwọn olóṣèlú tẹ́bi ń pa o ni ó jẹ́ wípé wọ́n ti ń gbèrò láti yọ ààrẹ Tinubu kúrò lóróyè o. ìwé ìròyìn Vanguard ló sì fa ìròyìn eléyìí síta. àmúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn Báyọ̀ Ọ̀nànúgà ni ó mọ̀ ti ṣàpèjúwe àwọn tó ń di pàǹpá láti yọ ààrẹ Bọ́lá Tinubu kúrò lóróyè o. ó pè wọ́n ní àwọn olóṣèlú eléyìí tẹ́bi ń pa gan ni o, hungry politicians ló pè wọ́n. ó ní àwọn eléyìí wọn ò lè rí ẹnikẹ́ni figagbága o. ó sọ eléyìí lásìkò tí ó gbọ́rọ̀ kan eléyìí tí ẹni tó ti gbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ rí tó fi léde yan Malam Nasir El-Rufai. ó ní ẹ wò ó ààrẹ Tinubu ló jẹ́ wípé kò lè rọ́wọ́ wọlé o, kò tiẹ̀ lè rọ́wọ́ mú níbi ìbò ọdún 2027. nígbà tí Báyọ̀ mọ̀ sọ̀rọ̀ ó ní ẹni tó ti gbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ rí ló sọ̀rọ̀ lójú òpó amóhùnmáwòrán Channel TV lórí ọ̀rọ̀ òṣèlú kan tó wáyé. níbẹ̀ ni ó ti sọ wípé ṣẹ́rí lóòótọ́ o òun gẹ́gẹ́ bí gómìnà nígbà kan rí ní ìpínlẹ̀ Kaduna ó ní ẹ̀yìn ààrẹ Bọ́lá Tinubu lòun tò sí o, òun wà lára àwọn olólùfẹ́ rẹ̀ gbangba o. ó ní ṣùgbọ́n ẹ jẹ́ ń sọ fún yín ààrẹ Bọ́lá Tinubu ni kò lè wọlé o níbi ìbò gbogbogbò tí ó wáyé ní ọdún 2027. ó nítorí ààrẹ Tinubu gan fún ẹ̀ gan mọ̀ wípé òun o àwọn gómìnà kan o tó jẹ́ wípé ó ní ìpínlẹ̀ títí ẹ̀ gangan kò ní ìbò níbẹ̀. ó ní ẹ̀yin ẹ lọ wò ó ṣẹ́gbẹ́ rẹ̀ níbẹ̀ nípínlẹ̀ tó wà ní. ó ní ìpínlẹ̀ tiẹ̀ gangan báyìí kò mà ní ìbò. ó ní sẹ́rí eléyìí gan ó sọ wípé ta ni ó jáwé olúborí ní ọdún 2027 àbí ṣé yóò tiẹ̀ wọlé lẹ́ẹ̀kan sí o. nígbà tí ó ń sọ̀rọ̀ wájú ó ní ọ̀rọ̀ tí àwọn olóṣèlú yìí ń sọ àwọn olóṣèlú tẹ́bi ń pa mà ló ń sọ ọ̀rọ̀ báwọn nígboro ayé. àwọn tó jẹ́ wípé òkèlè wọn kò mọ̀ tiẹ̀ tí ì tó fáwọn gan láti jẹ o. àwọn wọn ń sọ̀rọ̀ kọ́rọ̀ nígboro ayé. ó ní nígbà tí ó tún tẹ̀ wájú níbi àwọn ọ̀rọ̀ tó ní Malam Nasir El-Rufai tó ní ó sọ o. ó ní nígbà òtún ya ló bá tẹ̀ wájú ó ní ẹ mọ̀ tanra yín jẹ o. ṣẹ́yìn mọ̀ wípé òkè ààrẹ tẹ́ bá ń sọ wípé lóòótọ́ ẹ lówó àbí ẹ ti ní gbogbo owó orílẹ̀-èdè Nàìjíríà ó ti wà níkàáwọ́ yín ẹ tún láwọn àjọ INEC àbí ẹ lọ́lọ́pàá ẹ láwọn iléeṣẹ́ ológun ṣùgbọ́n ẹ mọ̀ nǹkan o ààrẹ Tinubu ẹ wò ẹ lè wọlé o lọ́dún 2027 torí kò lè possible torí wípé kí ni o ẹ̀yin gan ti ẹ̀ láwọn nǹkan eléyìí tó lè gbé yín dépò ní ọdún 2027. Malam Nasir El-Rufai ló sọ̀rọ̀ ìròyìn ọ̀hún gan ti ẹ̀ pọ̀ ó pọ̀ gan ni o tó jẹ́ pé Báyọ̀ Ọ̀nànúgà lòun náà ń fèsì ló sì ń dá a padà fún ọ nígboro ayé o wípé what are you saying what a can fà á ọ̀rọ̀ kọ́rọ̀ ló ń jáde nígboro ayé o lẹ́nu yín torí wípé kí ni tí ìjẹun kánú o ẹ wá fẹ́ gbé èèyàn bàǹtà kúrò lóróyè lọ́dún 2027 ń gbé alágbòjẹ̀dí olómi gàrí ẹ má bínú o ìwé ìròyìn Vanguard ló kọ ìròyìn náà ẹ mú kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. inú ìwé ìròyìn náà ní ń gbé alágbòjẹ̀dí ló wà fíìkì kò sínú ìwé ìròyìn o gẹ́gẹ́ bí. ìgò rẹ ló kọ́ sí. ìgò mílò. àwọn múra o ti gbọ́. ìwé ìròyìn Vanguard ló fa ìròyìn eléyìí jáde o àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn dókítà ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti fún ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè yìí ní gbèdéke ọjọ́ 10 bí bẹ́ẹ̀ kọ́ bí wọn ò bá tètè wá ojútùú àti ọ̀nà àbáyọ sí ọ̀kan ọ̀jọ̀kan àwọn nǹkan tí wọ́n ń béèrè fún àwọn yóò gùn lé ìyanṣẹ́lódì o. ìwé ìròyìn Vanguard ló kọ ìròyìn náà àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn dókítà ní orílẹ̀-èdè Nàìjíríà àwọn elétò ìlera ni wọ́n ti fi ohùn léde o tí wọ́n sì fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ìṣàkóso ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní gbèdéke ọjọ́ 10 gbáko pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ àti àwọn tí ọ̀rọ̀ kàn lágbọn ìjọba wípé kí wọ́n tètè wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá kí wọ́n tẹ̀ bẹ́ẹ̀ ni kí wọ́n forí korí kí wọ́n fi kùnlẹ̀kùn kí wọ́n fi orí ìkòkò sọ̀ọ́dúnrún láti tètè wá ojútùú àti ọ̀nà àbáyọ sí ọ̀kan ọ̀jọ̀kan àwọn ìbéèrè àti nǹkan tí wọ́n ń fẹ́ bí bẹ́ẹ̀ kọ́ ìyẹn ṣálódì ni àwọn yóò gùn lé o. ọ̀rọ̀ náà ló jáde nínú àtẹ̀jáde kan èyí tí ààrẹ ẹgbẹ́ àwọn dókítà tí ó fi ọwọ́ sí dókítà Tọ́pẹ́ Ọ̀ṣúndàrẹ àti akọ̀wé wọn dókítà Olúwaṣọlá Ọdúnbákú
àti akọ̀wé ìpolongo àti ààtò láti gbé nǹkan sí ìta gbangba dókítà Omba Hamobi gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde wọ́n ṣàlàyé wípé àwọn ti ṣáájú fún ìjọba àpapọ̀ ní ọ̀sẹ̀ mẹ́ta gbáko nínú oṣù keje láti jẹ́ kí ìjọba àpapọ̀ kí wọ́n mọ̀ bó ṣe ń dùn àwọn tó lórí oríṣiríṣi àwọn kùdìẹ̀kudiẹ èyí tí ìjọba àpapọ̀ tí kò tètè wá ojútùú sí tí àwọn sì tún fi àyè kalẹ̀ fún ìfọ̀rọ̀wérọ̀ àti ìfọ̀rọ̀jọ̀rọ̀ ní àárín àwọn àti àwọn tí wọ́n lẹ́nu lọ́rọ̀ níbi ètò ìjọba ṣùgbọ́n ìjọba kò tún wá ojútùú sí àwọn tún fi ọ̀sẹ̀ mẹ́ta míì kún ṣùgbọ́n báyìí àwọn ti fẹ́ sún kàn ògiri tí àwọn sì tún fún ìjọba àpapọ̀ ní ọjọ́ 10 gbáko láti tètè wá ojútùú àwọn nǹkan tí wọ́n ń béèrè fún náà ni àwọn àjẹmọ́nú àti oríṣiríṣi owó oṣù àsanmọ́lẹ̀ àti oríṣiríṣi àwọn nǹkan míì tó ní ṣe pẹ̀lú ìgbáyégbádùn wọn bí bẹ́ẹ̀ kọ́ àwọn yóò gùn lé ìyanṣẹ́lódì káàkiri kọ̀rọ̀kọ́ndú orílẹ̀-èdè Nàìjíríà ìwé ìròyìn Vanguard ló fà á jáde ẹ lè mú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ńbẹ́ńbẹ́. ìwé ìròyìn Punch náà ló kọ ìròyìn eléyìí ò tẹ́mi ìtúrolúwọ ọmọ Adéníjì sì fẹ́ kà á nínú ìwé ìròyìn Punch náà mo ti rí ìròyìn ọ̀hún o tó sọ wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n mọ̀ ti pínyàmọ́ ọ̀sẹ̀ kan báyìí láti ṣe gbogbo pọ̀pọ̀n ṣinṣin jíjẹ oyè Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti fohùn léde lọ́jọ́ Ajé Monday wípé àwọn pọ̀pọ̀ ṣìnṣìn tí ó wáyé fún jíjẹ oyè Olúbàdàn tilẹ̀ Ìbàdàn wọ́n ní ọ̀sẹ̀ kan báyìí ni wọ́n ti pínyàmọ́ o láti lè jẹ́ kí ètò ọ̀hún kó wáyé ètò jíjẹ oyè ọ̀hún ni wọ́n ti ní yóò wáyé ní ọjọ́ 26 oṣù kẹsàn-án ọjọ́ Ẹtì ọdún tí a wáyé ní ilẹ̀ Ìbàdàn kọmíṣánná fọ́rọ̀ ìròyìn àti ìlanilọ́yẹ̀ Dọ̀tun Oyèládé ló sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde kan o lẹ́yìn ìpàdé kan tí wọ́n ṣe pẹ̀lú àwọn ìgbìmọ̀ oyè eléyìí tí olóyè Báyọ̀ Oyèrò ti ṣe alága wọn nílùú Ìbàdàn gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún wọ́n ní ètò náà ni yóò gbéra sọ bẹ̀rẹ̀ láti ọjọ́ Ajé Monday ọjọ́ 22 oṣù kẹsàn-án 22 September 2025 wọ́n ní ètò wọn ó gbéra sọ o ní ààfin Olúbàdàn ti ìlú Ìbàdàn wọ́n ní ibẹ̀ ni ètò ọ̀hún ó ti bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ o pẹ̀lú gbogbo àwọn ọmọ bíbí àwọn ìgbìmọ̀ tó jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn bẹ́ẹ̀ ni wọ́n ṣe ní ètò ọ̀hún yóò ṣe bẹ̀rẹ̀ o wọ́n ní ọjọ́ kejì yìí tí ṣọjọ́ Ìṣẹ́gun ni àwọn tí ó ṣe eré àṣà àwọn eré ìdárayá lóríṣiríṣi wọ́n ní ìyẹn ó máa ṣẹlẹ̀ níbẹ̀ gangan o tó sì jẹ́ wípé àwọn iléeṣẹ́ tó rí sí àṣà àti ibi ìgbafẹ́ ni àwọn náà wọ́n máa wà níbi ètò ọ̀hún gbogbo wọn o wọ́n ní tó sì jẹ́ pé ìlanilọ́yẹ̀ àti ẹ̀kọ́ lórí ìfinijoyè wọ́n ní yóò wáyé ní ọjọ́rú o láti ọwọ́ ọ̀jọ̀gbọ́n Tóyìn Fálọlá nígbà tí wọ́n ní tó bá di ọjọ́bọ̀ báyìí ìyìn pọ́nbélé ni o ní ó wáyé ní Civic Center tí ó wà ní Ìdí Apẹ ní ètò ọ̀hún ti wáyé sáwọn èèyàn mọ kùdíẹ̀ lùbọ́ tí wọ́n mọ jó o wọ́n ní bọ́ bá ti dọjọ́ Ẹtì báyìí ètò ìfinijoyè ń gangan ní ó wáyé o ní Olúbàdàn ní Olúbàdàn wọ́n níbẹ̀ ni yóò ti wáyé o ní Màpó hall gangan ni wọ́n ní gbogbo pọ̀pọ̀ ṣìnṣìn rẹ̀ yóò ti máa ṣẹlẹ̀ lára àwọn tó wà níbi ìpàdé ọ̀hún eléyìí tó wáyé níbẹ̀ láti rí kọmíṣánná fún àwọn ìjọba àbílẹ̀ àti ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú oyè jíjẹ Dèmọ́lá Òjó àti aṣípatì ìlú Ìbàdàn ọba Hamidu Ajíbádé olóyè Núrẹ́ní Àdìsá olóyè Adéọlá Ọlọ́kọ̀ àti amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì sí Olúbàdàn wọ́n ní gbogbo wọn báyìí ni wọ́n wà níbi ìpàdé ọ̀hún o àti kọmíṣánná fún àṣà àti ibi ìgbafẹ́ àti kọmíṣánná tó ń rí sí ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú àwọn obìnrin àti ìròyìn wọ́n ní gbogbo wọn ni wọ́n máa wà níbi ìpàdé ọ̀hún tí wọ́n sì ń sọ wípé ọ̀sẹ̀ kan péré báyìí ni wọ́n ti yọ ọ́ lẹ̀ tí wọ́n sì ti pínyàmọ́ ẹ̀ sílẹ̀ fún ìlànà Olúbàdàn eléyìí tí wọ́n jẹ́ ọba ọ̀hún wọ́n ní ẹ wo ọ̀sẹ̀ kan ni o àwọn àlàkalẹ̀ ọjọ́ kọ̀ọ̀kan ni wọ́n sì ti kà sétí ìgbọ́yìn òun kẹ́yìn ya fi sétí o ẹ̀yin tẹ́ ti fẹ́ lọ o kẹ́yà mọ́ múra di ọjọ́ ọ̀hún ẹ wo ọ̀rọ̀ ọ̀hún òun náà wọ́n ti sọ wípé ọ̀sẹ̀ kan péré báyìí ni wọ́n ti yà á lẹ̀ fún ìlànà jíjẹ ọba ti Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn eléyìí tí wọ́n ti ní ọba Ládọjà òun ni yóò mọ̀ gun orí àpèrè àwọn bàbá rẹ̀ ọba Rashidi Ládọjà wọ́n ti pínyàmọ́ ẹ̀ ọjọ́ 26 oṣù kẹsàn-án ni ètò ọ̀hún náà yóò wáyé kábíyèsí o bàbá ìwé ìròyìn Punch ló punch ẹ̀ síta. nínú ìwé ìròyìn News 247 Naija ni ìròyìn eléyìí ló ti jáde wá o
ọ̀jọ̀gbọ́n kí ọ̀jọ̀gbọ́n kú oríire ọ̀jọ̀gbọ́n Babayẹmí ní ìjọba àpapọ̀ ló ti yàn gẹ́gẹ́ bí ọ̀gá àgbà àkọ́kọ́ fún fásitì FUNATO tí ìjọba fi ìdí rẹ̀ kalẹ̀ sí ìlú Òkè-Ihò. ọ̀jọ̀gbọ́n Adéolú Àkàndé tó jẹ́ alága fún àwọn àjọ ìbáraẹnisọ̀rọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí ọ̀jọ̀gbọ́n Adéolú Àkàndé ni ó ti gbé òṣùbàràbàǹdẹ̀ tó sì fi ọ̀rọ̀ ìkíni kú oríire rẹ̀ ṣọwọ́ sí ọ̀jọ̀gbọ́n Babayẹmí tí ọ̀jọ̀gbọ́n Babayẹmí jẹ́ ọ̀gá àgbà àkọ́kọ́ fún fásitì ìmọ̀ ọ̀gbìn àti ìmọ̀ ẹ̀rọ èyí tí ìjọba àpapọ̀ fi ìdí rẹ̀ kalẹ̀ sí ìlú Òkè-Ihò. ọ̀jọ̀gbọ́n Jacob Ọláníyì Babayẹmí ni ó jẹ́ ọ̀gá àgbà àkọ́kọ́ fún fásitì náà. nínú àtẹ̀jáde kan tí ọ̀jọ̀gbọ́n Adéolú Àkàndé tó fi ṣọwọ́ ní ìlú Àbújá ni ó ti ránṣẹ́ bẹ́ẹ̀ ni ó ti fi ìró ìdùnnú inú rẹ̀ hàn fún ọ̀jọ̀gbọ́n Babayẹmí pẹ̀lú bí ọ̀jọ̀gbọ́n náà bó ṣe jẹ́ ọ̀gá àgbà àkọ́kọ́ ní fásitì FUNATO. nínú ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n Adéolú Àkàndé ó ṣàlàyé pẹ̀lẹ́kùtù wípé igi ìwé èso ìmọ̀ èyí tó ti ní oríṣiríṣi ìrírí òun ni ọ̀jọ̀gbọ́n Babayẹmí tó sì jẹ́ wípé ìyànsípò rẹ̀ kódà ó dùn mọ́ òun nínú tó pẹ́wú àti wípé òun kò jiyàn wípé ọ̀jọ̀gbọ́n Babayẹmí yóò fi àpẹẹrẹ rere àti ìpìlẹ̀ tó dára yóò fi sọlẹ̀ ní fásitì FUNATO. nínú ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n Adéolú Àkàndé ó ṣàlàyé síwájú sí wípé ọ̀jọ̀gbọ́n Babayẹmí ni ó ti ní oríṣiríṣi ìrírí ní agbọn ìmọ̀ ẹ̀kọ́ àwọn ẹranko èyí tó sì ti wá ìmọ̀ káàkiri orílẹ̀-èdè àgbáyé kódà ìmọ̀ tó ní tó fi ṣiṣẹ́ sin fásitì ìlú Ìbàdàn bẹ́ẹ̀ ni ó mú yanyan níbi agbọn tó yàn láàyò. nínú ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n Adéolú Àkàndé ó tẹ̀síwájú wípé oríṣiríṣi àwọn ètò ẹ̀kọ́ ní ọ̀jọ̀gbọ́n Babayẹmí ló ti ní èyí tó tó 500 káàkiri orílẹ̀-èdè àgbáyé. èyí yìí yóò jẹ́ kí ó lè fi ìpìlẹ̀ tó dára kó fi sọlẹ̀ ní fásitì FUNATO tí àwọn ènìyàn yóò sì máa mọ̀lé. nínú ọ̀rọ̀ rẹ̀ ó tẹ̀síwájú wípé àwọn ọ̀gá àgbà míì tí wọ́n yàn òun bá wọn dáwọ́ ìdùnnú bẹ́ẹ̀ ni òun gbé òṣùbàràbàǹdẹ̀ fún ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bó ṣe ṣe ìdásílẹ̀ fásitì FUNATO sí ìlú Òkè-Ihò tó sì tún yan ẹni tó perégedé tó fi gbọ̀rọ̀ jẹ́ka tí àwọ̀ rẹ̀ kájùlù ṣebí tí àwọ̀ bá kájùlù yíya ni àwọ̀ òun ò yà ṣùgbọ́n àwọ̀ ọ̀jọ̀gbọ́n Babayẹmí ó kájùlù ni wọ́n fi yàn án gẹ́gẹ́ bí ọ̀gá àgbà àkọ́kọ́ fún fásitì FUNATO. ó wá kí gbogbo àwọn ènìyàn rere agbègbè Òkè Ògùn àti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi mọ́ orílẹ̀-èdè Nàìjíríà kú oríire fún fásitì náà torí pé yóò tún jẹ́ ọ̀nà kan láti pèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ tí yóò sì tún jẹ́ kí iná ètò ẹ̀kọ́ kó jó bó ṣe tó àti bó ṣe yẹ ní agbègbè tá a wà yìí. ẹ fẹ́ wò ó ìwé ìròyìn News 247 Naija ló kọ ìròyìn náà ẹlẹ́mu kẹsẹ̀ rí ẹ̀ níbẹ̀. jẹ́ ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà ìgbà tá a bá padà dé a ó máa tẹ̀síwájú ẹ kú kalẹ̀. ẹ̀yin ènìyàn mi ìjẹ́ ti gbọ́ pé ìpàgọ́ alágbára amílùtù ti ní 2025 believers camp meeting tí ó kí ogun for Christ mission ṣe àgbékalẹ̀ rẹ̀ ti wọlé dé. mo wá láti jọ́sìn mo wá láti tẹríba mo wá láti sọ wípé ìwọ lọ́lọ́. ìpàgọ́ bẹ̀rẹ̀ ní ọjọ́ Wednesday ọjọ́ kẹta sí Saturday ọjọ́ kẹfà nínú oṣù kẹsàn-án yìí gan ìyẹn 3rd to 6 September 2025 àkòrí fún ti ọdún yìí abundant life ìyè lọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí ń gbé ni ró ẹ̀kọ́ tó yè kóró ìdánilẹ́kọ̀ọ́ tó kún fọ́fọ́ orin ìyìn pọ́nbélé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ látẹnu àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́lọ́kan òjọ̀kan má ṣèyọnu ọ̀fẹ́ ní ìforúkọsílẹ̀ ibùgbé àti oúnjẹ. The registration of the participants commence by 2:00 p.m. on Wednesday 3rd September 2025 ibi ìpàdé ní Baptist Primary School Báàsì Àtisbo Local Government Ọ̀yọ́ State. For further enquiry call Pastor Besele on 07066049600 host Òkè Ògùn for Christ Mission P.O. Box 480 Ṣakí Jésù ń retí rẹ máa bọ̀.
Christ Apostolic Church Òkèánú Ọ̀fẹ́gùn tó wà níjọba ìbílẹ̀ Ìwájọwà Ìgànná ìpínlẹ̀ Ọ̀yọ́ present their 6th annual powerful prayer program film show and stage drama. Nínú àdúrà náà ààyè yóò wà láti mọ̀ nípa iṣẹ́ ọwọ́ oríṣiríṣi bẹ́ẹ̀ ni nípa ètò ọ̀gbìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àkòrí fún ètò àdúrà náà ni and the Lord will wipe away all tears. Olúwa yóò nu omijé gbogbo nù kúrò. Eléyìí tó wà nínú ìwé Ìsáyà orí 15 ẹsẹ̀ 8. Nínú ètò àdúrà náà máa retí àwọn ẹni àmì òróró Ọlọ́run bíi Pastor David Ajayi tí wọ́n jẹ́ olùgbàlejò, Reverend Joel Adédòkun àlejò pàtàkì àti Pastor and Evangelist Sunday Damilọ́lá Ayọ̀ tí wọ́n jẹ́ agbátẹrù ètò náà. Ètò náà ni yóò gbéra sọ bẹ̀rẹ̀ lásọjọ́ keje oṣù kẹsàn-án dé ọjọ́ kejìlá oṣù kẹsàn-án ọdún 2025 bẹ̀rẹ̀ lásagogo 8 òwúrọ̀ sí aago 12 ọ̀sán fún ètò òwúrọ̀ tí ètò àṣálẹ́ yóò máa wáyé ní agogo 6 ìrọ̀lẹ́ sí agogo 10 àṣálẹ́. Àkòrí fún ọdún yìí ni òṣì òyẹmí ayano entitled to poverty. Ètò náà ni yóò wáyé nínú gbọ̀ngàn ìjọ CAC Ọ̀fẹ́gùn Ìwájọwà ìlú Ìgànná. Máa retí ìgbàlà, ìtúsílẹ̀ àti ìwòsàn nínú ètò náà. Wá Jésù gbogbo lọ́wọ́. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Inú ẹgbẹ́ ìpolówó yín wá sí iléeṣẹ́ C89.1 FM. Ẹ jájọ bu ẹnu ajélù gbogbo àwọn ọjà tó fi bẹ́ẹ̀ ń ṣe tíkọ́tíkọ́ tó ń lọ ńlẹ̀ kò mà tí ì dé kàn ní wa ni àbí abẹ́rẹ́ kérébò ni. Ọlọ́run gbọ́ tó bá dé ibí yìí. Ẹ mọ̀ wípé a bá gbé jáde ní ìkànnì wa ń bí. Àwọn tó ti dán wò ló lè ròyìn kò mọ̀ sí eré ń bẹ ìwọ náà gbé polówó rẹ wá sí iléeṣẹ́ C89.1 FM. Ẹ jájọ sọ̀rọ̀ ajé lágbára Ọlọ́run ajé yóò sì bùgbà wa jẹ warawara. Nínú ìwé ìròyìn Vanguard òun ni ìròyìn eléyìí wà níbi tí ìròyìn ọ̀hún ti sọ wípé obìnrin kan ni wọ́n dáná sun ní ìpínlẹ̀ Niger látàrí wípé wọ́n ló ń sọ̀rọ̀ òdì sí orúkọ Ọlọ́run ọba ni wọ́n bá wò ó pé kí wọ́n dáná sun arábìnrin náà o. Ìwé ìròyìn Vanguard ló fa ìròyìn náà síta. Obìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Amáyè ní ọjọ́ Ẹtì òun ló jẹ́ wípé wọ́n dáná sun ní ọjà kan tó ń pè ní Kasuwan Gaba Market ní ìjọba ìbílẹ̀ Mariga ní ìpínlẹ̀ Niger ni wọ́n ní wọ́n ti dáná sun arábìnrin náà o látàrí wípé wọ́n ní ó bu ẹnu àtẹ́ lu orúkọ Ọlọ́run ọba sallallahu alayhi wa sallam. Wọ́n ní orúkọ Ọlọ́run ọba yìí òun náà ni arábìnrin yìí ló ń bu ẹnu àtẹ́ lù gẹ́gẹ́ bí àwọn tí ọ̀rọ̀ náà ṣojú o. Wọ́n ní bí ọ̀rọ̀ náà ṣe bẹ̀rẹ̀ nìyí olóògbé ọ̀hún òun ni ó jẹ́ pé wọ́n jọ ń tàkùrọ̀sọ o pẹ̀lú obìnrin kan eléyìí tó ń ta oúnjẹ. Wọ́n ní bẹ́ẹ̀ ni ọkùnrin kan ti wá tó sì ní òun fẹ́ẹ́ fẹ́ o. Wọ́n ní ọkùnrin yìí tó gbàgbọ́ wípé arábìnrin yìí pé mùsùlùmí ni o. Wọ́n ní ojú ẹsẹ̀ ni wọ́n bá ti bẹ̀rẹ̀ o. Wọ́n ní ó bá ń ka àwọn kéwú sí ọmọbìnrin náà o. Wọ́n ní ọmọbìnrin ọ̀hún ló bá kọ̀ ó ní òun ò fẹ́ o ṣé túláàsì ni. Wọ́n ní Amáyè ní òun ò fẹ́ o. Wọ́n ní eléyìí lọ̀rọ̀ náà bá fi di tọ́rọ́ fọ́kálẹ̀ o. Wọ́n bá ní ó ń sọ̀rọ̀ òdì sí orúkọ Ọlọ́run ọba. Wọ́n ní nígbà tó yá o ni wọ́n bá sì bẹ̀rẹ̀ sí na ọmọbìnrin yìí ṣùgbọ́n wọ́n ní wọ́n mú un kúrò níbẹ̀ nígbà tí gbogbo àwọn èèyàn tí wọ́n ti ń nà án tí ó sì jẹ́ pé àwọn ọ̀dọ́ ọbẹ̀ wọ́n bínú lórí nígbà tí wọ́n ti ní ó ti ń sọ̀rọ̀ òdì sí orúkọ Ọlọ́run ọba. Wọ́n ní wọ́n bínú o wọ́n bá mú kúrò níbẹ̀ wọ́n sì mú lọ sí iwájú àwọn tó jẹ́ aládarí ní agbègbè bẹ̀. Wọ́n nígbà tí wọ́n rí i pé ọ̀rọ̀ tí àwọn aládarí náà tí wọ́n ń sọ kò bá wọn lára mu bí àwọn eléyìí ti sọ pé ẹ fílẹ̀ ẹ má ṣe nǹkan kan fún o. Wọ́n ní lójú ẹsẹ̀ ni wọ́n bá mú kúrò níwájú àwọn aládarí ọ̀hún wọ́n sì ń ṣe kíni fún o. Wọ́n sọ lókò pa títí ẹlẹ́mìí fi gba ẹ̀mí lẹ́nu arábìnrin ọ̀hún. Wọ́n ní lẹ́yìn náà o wọ́n tún wá dáná sun gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Niger alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá SP Wasiu Abiodun bó ṣe fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ tó sì pè é ní ìwà ṣíṣe ìdájọ́ lọ́wọ́ ara ẹni pé ìwà tí ò dá ni o. Ó ní ẹ wò ó àwọn tí wọ́n hùwà bàjẹ́ yìí gbogbo wọn ni wọ́n fojú kàtà òfin. Ó ní 30 oṣù kẹjọ ọdún 2025 níbi nǹkan bí aago 2 ọ̀sán ní ìròyìn yìí kan àwọn létí wípé Amáyé ti ṣe obìnrin kan o láti ìjọba ìbílẹ̀ Kazuwan ní ìjọba ìbílẹ̀ Mariga. Wọ́n ní níbẹ̀ ni ó ti jẹ́ wípé ọmọ òun ni wọ́n ní ó sọ̀rọ̀ òdì sí orúkọ Ọlọ́run ọba Allah. Wọ́n ní lójú ẹsẹ̀ ni àwọn ọkùnrin àwọn tí wọ́n wà ń bí àwọn ọ̀dọ́ ni wọ́n bá bínú o. Wọ́n ní wọ́n sì mú ọmọ náà wọ́n lẹ̀ ẹ́ lókò pa wọ́n sì tún dáná sun lẹ́yìn ìgbà eléyìí tí wọ́n pa á tí
wọ́n náà lọ́kọ̀ pátán nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá ó máa tẹ̀ wájú nínú ọ̀rọ̀ wọn wọ́n ní ìwà burúkú lélẹ́yìí o táwọn sì rọ gbogbo àwọn olùgbé agbègbè náà wọ́n ní ẹ dákun ẹ fi ọwọ́ wọ́nú ká fi yèdénú lórí ọ̀rọ̀ yìí o torí pé iṣẹ́ ìwádìí ń lọ lọ́wọ́ báyìí wọ́n ní ẹnikẹ́ni tí ọwọ́ bá tẹ̀ táwọn bá sì mú báyìí gbogbo wọn ni yóò lọ wí tẹnu wọn nílé ẹjọ́ o ìròyìn ọ̀hún kò jù bẹ́ẹ̀ lọ ni ò jẹ́ nǹkan jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹlẹ̀ lọ sínú ìwé ìròyìn fangadi eléyìí tó jáde fún tàárọ̀ yìí kẹlọ́mù kẹsìrì ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn punch ní ìròyìn eléyìí ló fẹjú kẹ̀kẹ́kẹ́ sí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ èkó wọ́n ti fi òfin de àwọn egúngún láti máa jó káàkiri ìgboro ní ìpínlẹ̀ èkó iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ èkó ti kéde wípé ó ti di èèwọ̀ báyìí o fún àwọn egúngún láti máa kó ara wọn jọ káàkiri ìgboro ní ìpínlẹ̀ náà lásìkò ọdún tí ó ń lọ lọ́wọ́ àyàfi àwọn agbègbè kan tó jẹ́ pé ọdún ọ̀hún tó ti fẹsẹ̀ rinlẹ̀ gangan agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà CSP Benjamin Hundeyin ló sọ ọ̀rọ̀ àṣẹ náà jáde láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ará ìlú tí ó sì ṣàlàyé wípé lásìkò náà ó di dandan láti bọ̀wọ̀ fún àwọn ẹlẹ́sìn míì tí wọn kì í ṣe ẹlẹ́sìn egúngún Hundeyin sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó fẹ́ fi àkókò yìí kéde pé àwọn egúngún kò gbọdọ̀ jáde ní àwọn agbègbè kan nígbà tí wọ́n kó ara wọn jọ sí àwọn agbègbè kan ó ní àwọn agbègbè tí ọdún eégún wọn gan ti fẹsẹ̀ rinlẹ̀ nìkan ni wọ́n láṣẹ láti máa ta bí elégbé àṣẹ yìí túmọ̀ sí wípé àwọn tí ó wà níbi ọdún egúngún wọ́n ní àṣẹ láti wà ní agbègbè kan ṣùgbọ́n wọn ò lẹ́tọ̀ọ́ láti dé àwọn agbègbè kan àti láti rí i dájú wípé àwọn tó ń ṣe ọdún egúngún bọ̀wọ̀ fún ẹ̀tọ́ àwọn ará ìlú tí wọ́n sì tún bọ̀wọ̀ fún ẹ̀sìn àwọn ará ìlú mìíràn tí wọn kì í ṣe ẹlẹ́sìn egúngún iléeṣẹ́ ọlọ́pàá ní àṣẹ yìí wáyé lẹ́yìn tí onírúurú àwọn ìròyìn tó tẹ àwọn lọ́wọ́ lórí bí rògbòdìyàn bó ṣe ń wáyé láwọn agbègbè kan àti ìjàgbọ̀ngàn nígbà tí wọ́n bá ń ṣe ọdún egúngún ó ní fún ìdí èyí ni àwọn ṣe pa láṣẹ tó sì ti di òfin báyìí ní ìpínlẹ̀ Èkó ìwé ìròyìn Punch lójú síta ẹ fẹ́ wò ó ẹ lọ wo ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ nínú ìwé ìròyìn Punch. ká tó máa tẹ̀wájú já tún fi àsìkò yìí rán àwọn ará ilé létí wípé ní ọjọ́ ẹtì ọ̀sẹ̀ yìí ní ọjọ́ Friday gangan òun náà ni alẹ́ Holy Ghost service eléyìí tí ó máa ń wáyé ìwọ ò nílò kó lọ Èkó. ìjọ wo ló ṣagbátẹrù rẹ̀. ìjọ ìràpadà Christy Redeemed Christian Church of God òun ni wọ́n ṣe agbátẹrù rẹ̀ bẹ́ẹ̀ sì ni nílé iṣẹ́ tiwa yìí nílé iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ tiwa yìí gbogbo bó bá ṣe ń lọ ní redemption camp lẹ́yìn ó mọ rí kedere kódà ojú òpó wa bó ṣe ń lọ ń bẹ̀ lẹ́ẹ̀ máa wò ó. wọ́n sì tún láǹfààní láti máa gbọ́ lórí rédíò wọn. bẹ́ẹ̀ ni ẹ tún máa wò lójú òpó ayélujára Facebook àti YouTube wa bó ṣe ń lọ ń bẹ̀ ni kò sí pé mi ò rí bàbá mi ò ráwọn tí ń kọrin kò ṣẹlẹ̀ má wulẹ̀ sọ pé owó tó ti ń wá tó fi lè kó má lọ lè kó fi ṣe kí ni fi ra bátìrì sórí fóònù rẹ. bí a sọ báyìí àwọn tí wọ́n bá ní lọ́kàn láti lọ sí redemption camp wọ́n lè lọ àwọn tí wọ́n ṣàwójọ tó wò wọn ò pé tí ò tí ì pé kí wọ́n túnú rédíò wọn ṣíṣí pẹ̀fẹ̀ kí wọ́n mú Android phone wọn kí wọ́n máa fi wo bàbá live and direct. ọ̀pọ̀lọpọ̀ míì náà ló jẹ́ pé kò ń ṣe wípé kò ní owó tó fẹ́ fi lọ o ó ní owó yẹn ṣùgbọ́n nígbà tí ò sí alternative bí tó ti lè máa gbọ́ tó sì lè máa wò ó ni ó fi máa wò ó pé jẹ́ ń kúkú lọ ṣùgbọ́n bó fẹ́ lọ ò lọ tàn sí síìpù bó bá ti dago 10 lọ́jọ́ ẹtì báyìí aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ CP 89.1 FM Pastor Dr. Ọlátúndé Ọládòkun wọ́n ti ṣe agbátẹrù ẹ̀ kódà wò wọ́n ní kẹ́kàn máa gbọ́ lọ ní o ká kí wọn lágbára Ọlọ́run fún ìtẹ̀síwájú iṣẹ́ yìn rere. bẹ́ẹ̀ni ẹ darapọ̀ mọ́ iléeṣẹ́ CP 89.1 FM lọ́jọ́ ẹtì láti jẹ àǹfààní níbi Holy Ghost service eléyìí tí ó wáyé ẹ jẹ́ tẹ̀wájú nínú ìròyìn wa nínú ìwé ìròyìn Punch òun náà ni ìròyìn eléyìí wà o níbi tí ìròyìn ọ̀hún ti sọ wípé Ibas ló mọ̀ ti búra fún àwọn alága ìjọba àbílẹ̀ tótó 23 ní ìpínlẹ̀ Rivers eléyìí tó jáwé olúborí o ẹni tí ó rí sí kòǹkárí ní ìpínlẹ̀ Rivers òun ni ó mà ti búra fún àwọn
alága ìjọba ìbílẹ̀ eléyìí tó tó mẹ́tàléní ogún wípé ó yá o ẹ máa lọ o kẹ́sì lọ́ọ́ tayọ kẹ́sì lọ́ọ́ ṣe dáadáa o ètò ìbúra fúnni ọ̀hún ni wọ́n ní ó wáyé ní government house tó wà ní Port Harcourt nírọ̀lẹ́ ọjọ́ ajé Monday níbẹ̀ ni ètò ọ̀hún ti wáyé o gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan lè tán fi léde láti amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn sí ìṣèjọba náà Hector ni wọ́n ní ó fi ọ̀rọ̀ náà tó àwọn oníròyìn létí o níbi tí Ibas tí ó ti sọ fún àwọn alága ìjọba ìbílẹ̀ tuntun eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn ó ní ẹ jẹ́ kí ìgbà yín kó jẹ́ ìgbà eléyìí tó jẹ́ wípé àwọn iṣẹ́ yín kedere báyìí ní ó mọ̀ hàn nígboro ayé o ó ní ẹjọ́ jẹ́ ìgbà tó jẹ́ pé àwọn iṣẹ́ yín ní ó jẹ́ àwọn nǹkan tí ẹ lè kà tí ò ní jẹ́ àwọn nǹkan tí yóò mọ̀ parẹ́ tí ẹ̀ ní rí kókó ẹ̀ o ó ní ẹ tún jẹ́ kí ìgbà yín kó jẹ́ ìgbà fún kó jẹ́ ìgbà aládarí rere fún àwọn ènìyàn eléyìí tó wà níbikíbi o nígbà tí ó sọ̀rọ̀ náà síwájú ó nítorí wípé àwọn aráàlú ni wọ́n ti nígbàgbọ́ nínú yín o ẹ ṣiṣẹ́ yín bó ti tọ́ àti bó ti yẹ gẹ́gẹ́ bí Ibas bí ó ṣe sọ ó ní ẹ wò ó kéèyàn jáwé olúborí kò ń ṣe wípé ẹ̀bùn kan tí èèyàn lè gbádùn ni ó ní ṣùgbọ́n ẹrù ńlá ló máa ń wà lórí ẹni o ó ní ẹ lo ipò yìí dáadáa kí ẹ sì fi ṣe àwọn iṣẹ́ eléyìí tó bá tọ́ ní ìpínlẹ̀ náà Ibas ló ti búra fún àwọn tí ó jẹ́ alága ìjọba ìbílẹ̀ mẹ́tàléní ogún eléyìí tó jáwé olúborí níbi ìbò eléyìí tó kọjá ní ìpínlẹ̀ Rivers ó ní ó yá ẹ máa tayọ o kẹsì máa ṣe dáadáa ní agbègbè àti ibi eléyìí tí wọ́n yàn yín sí o tẹ́ bá rántí tẹ́ gbàgbé wípé ìbáàsì gangan òun ni ààrẹ Bọ́lá Tinubu ló yàn sí oróyè nígbà tí wọ́n kéde ìlú òfararọ ní ọjọ́ kejìdínlógún oṣù kẹta ọdún 2025 nígbà tí wọ́n sì ní kí Fubara kó lọ jókòó jẹ́ńlẹ̀ ò fódìdí oṣù mẹ́fà láti ìgbà náà ni Ibas tó ti ń ṣe adarí ní ìpínlẹ̀ Rivers ó sì tún ti búra fún àwọn alága ìjọba ìbílẹ̀ tuntun o eléyìí tó jáwé olúborí ní ìpínlẹ̀ náà ẹ̀yin wá fẹ́ ṣẹ̀rí ẹ̀ ìpínlẹ̀ èwo ọ̀rọ̀ ọ̀hún kùn bẹ́ẹ̀ o ṣùgbọ́n nílé kàtọ́ bẹ́yìn bá fẹ́ ṣẹ̀rẹ̀ lọ sínú ìwé ìròyìn Punch kẹlọ́mù kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. ìtura ṣé o mọ àwọn olùṣọ́ àgùntàn tó lówó jù ní ilẹ̀ Áfíríkà tá a wà yìí? mo ti fẹ́ mọ̀ wọ́n abẹ́rẹ́ kéré. àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mélòó ló wà nínú wọn? tó o bá mọ̀ wọ́n tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó o máa gbọ́ ìròyìn yìí o. àwọn olùṣọ́ àgùntàn 8 tí wọ́n ní owó púpọ̀ tí wọ́n sì ṣe àgbéléwọ̀n owó wọn tó jẹ́ wípé láàrin ogunlọ́gọ̀ àwọn olùṣọ́ àgùntàn ní ilẹ̀ adúláwọ̀ àwọn 8 yìí ni wọ́n gbé igbá orókè o. oríṣiríṣi ọ̀rọ̀ ló ti ń jà ròyìn ní ìgboro ayé nípa bí àwọn olùṣọ́ àgùntàn bí wọ́n ṣe ní ọrọ̀ àgbọ̀n ọ̀gbẹ èyí tí àwọn ènìyàn míì wọ́n ń ṣàlàyé wípé ọrọ̀ náà láti inú owó ọrẹ àti owó ìdámẹ́wàá nígbàtí àwọn ẹlòmíì sì ń sọ wípé oríṣiríṣi iṣẹ́ àti ìdókòwò ni àwọn olùṣọ́ àgùntàn wọ̀nyí ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà tí wọ́n ti fi ń jọ̀rọ̀ lórí ayélujára tó sì ti di tọ́rọ́fọ́ kálé tó ti di wípé wọ́n ń fà á káàkiri ran ní orí ayélujára. ẹni àkọ́kọ́ tó jẹ́ olùṣọ́ àgùntàn tí wọ́n ṣe àgbéléwọ̀n rẹ̀ wípé olówó yalumọ́ni olówó àgbọ̀n ọ̀gbẹ ẹni àkọ́kọ́ ọ̀hún náà sì ni David Oyedepo tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. wọ́n ṣàlàyé wípé Bishop David Oyedepo òun ni ó jẹ́ olùdásílẹ̀ Living Faith Church Worldwide èyí tí àwọn ènìyàn mọ̀ sí Winner Chapel. wọ́n ṣe àgbéléwọ̀n bàbá òun wípé olówó owó púpọ̀ èyí tí wọ́n sọ wípé òun ni ó ní Covenant University àti Landmark University. nínú ọ̀rọ̀ rẹ̀ wọ́n sọ wípé oríṣiríṣi àwọn nǹkan ló ní tí wọ́n sì tún sọ wípé ó ní bàálù agbérapá tó jẹ́ titi ara rẹ̀ gangan àti àwọn nǹkan míì ni wọ́n ṣàpèjúwe bàbá òun gẹ́gẹ́ bíi wípé ó ní ẹnì kejì òun ni Enoch Adébóyè tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Enoch Adébóyè òun ni ó jẹ́ olùdásílẹ̀ ìjọ Redeemed Christian Church of God RCCG. Pastor Enoch Adébóyè òun ni wọ́n ṣe àgbéléwọ̀n rẹ̀ tí wọ́n sì sọ wípé ó ní àwọn ẹ̀ka ìjọ káàkiri orílẹ̀-èdè tó tó 200 ní orílẹ̀-èdè àgbáyé tí wọ́n sì sọ pé òun náà ó ní oríṣiríṣi ọrọ̀ àti oríṣiríṣi owó àti oríṣiríṣi àwọn nǹkan bíi ilé ẹ̀kọ́ bíi ojú òpó ayélujára tó jẹ́ ti ti ìgbóhùnsáfẹ́fẹ́ àti oríṣiríṣi àwọn ìdókòwò ní bàbá òun ni o. ẹnì kẹta òun ni Shepherd Bushir
ní Malawi tó tún wà ní South Africa. Wọ́n sọ yìí pé ẹni náà ni àwọn ènìyàn mọ̀ sí Major One, èyí tí ó jẹ́ wòlíì àti olùṣọ́ àgùntàn tó wà ní Malawi. Wọ́n ṣàpèjúwe ẹni náà gẹ́gẹ́ bí ẹni tí òun náà ní owó tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta. Ẹnì kẹrin òun ni ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Chris Oyakilome. Wọ́n ní olùṣọ́ àgùntàn Chris Oyakilome òun náà ni ó jẹ́ olùdásílẹ̀ ìjọ Love President of Love World Incorporated, èyí tí wọ́n tún mọ̀ sí Christ Embassy. Wọ́n ní òun náà ní owó púpọ̀ rẹpẹtẹ. Jẹ́ kí n kà á pàápàá. ẹnì karùn-ún òun ni Alpha Local South Africa ni ẹnì yìí náà wà o. ẹnì karùn-ún ẹnì kẹfà òun ni Obat Angel ní Zimbabwe àti UK. ẹnì keje òun ni Matthew Ashimolowo ní orílẹ̀-èdè Nàìjíríà àti UK tí ó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n tí ó fi orílẹ̀-èdè London tó fi ṣe ibùgbé. ẹnì kẹjọ òun ni Ayọ̀ Oríjàṣàfọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n pè é. Àwọn mélòó ló kà tí wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nínú ìròyìn tí mo kà yìí? mo mọ̀ fún ọ̀ka gbogbo wọn lọ ni mò ń fọkàn sí. Àwọn márùn-ún ni wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ní owó yalumọ. èmi náà ò bá wọn ní. èmi náà ò ní. So ìròyìn tó fi di pé wọ́n kọ òun ni pé àwọn kan ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó rí ń ta wọ́n ń bẹ nínú ìjọ àwọn olùṣọ́ àgùntàn àti olùdásílẹ̀ wọ́n sì jẹ́ olówó àgbọ̀n ọ̀gbẹ. Nígbà tí àwọn kan sọ wípé owó ọrẹ àti owó ìdámẹ́wàá òun ni, àwọn kan sọ pé ìbùkún Ọlọ́run ni, àwọn kan sọ wípé wọ́n jẹ́ olùdókòwò. tó ìròyìn ni àwa ń kà o, àwa ò sọ pé bẹ́ẹ̀ ló ṣe rí àbí. bẹ́ẹ̀ ni ìròyìn ni nínú ìwé ìròyìn The Nation ní ìròyìn eléyìí wà o, níbi tí àwọn ìyàwó àwọn olùṣọ́ àgùntàn tí wọ́n mọ̀ tí ń sọ̀rọ̀ wọn ni ẹ jẹ́ káwọn ọmọ wa padà síléèwé o, wọ́n sì ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba. Àwọn tí wọ́n jẹ́ àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn ìyàwó oníwàásù, àwọn náà mọ̀ ti sọ̀rọ̀ lórí bí iye àwọn ọmọ eléyìí tó wà ní ìta tí wọn ò lọ síléèwé ṣe pọ̀ jàǹtìrẹrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Àwọn ìyàwó àwọn tí ó jẹ́ àwọn àlùfáà láwọn ìjọ Anglican Diocese of Lagos West, dókítà Lydia Ọ̀dẹ́dẹ̀jẹ̀ ni wọ́n ní ó rawọ́ ẹ̀bẹ̀ yìí sí ìjọba wípé ẹ wò ó kíní yìí mọ̀ tí a ti pọ̀ ńlẹ̀ o, ó ti pọ̀ ń gbòòrò ayé o, ẹ mọ̀ ráwọn ọmọ lẹ́sẹ̀ ògbèjì, ẹ mọ̀ rí wọn lẹ́sẹ̀ títì, àwọn ọmọ lóríṣiríṣi, àwọn ọmọ ò lọ síléèwé, eléyìí ló fà á tọ́pọ̀lọpọ̀ ọmọ fi ń lọ́wọ́ nínú àwọn ọ̀wà burúkú. Dókítà Ọ̀dẹ́dẹ̀jẹ̀ ẹni tó ń sọ̀rọ̀ níbi ìpàdé ọlọ́dọọdún àwọn obìnrin ti àwọn diocese ọ̀hún tó wáyé ti ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gbọ̀n rú ẹ̀, níbẹ̀ ni ó ti ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn àjọ UNICEF ni wọ́n sọ̀rọ̀, àwọn àjọ tó ń rí sí ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú àwọn ọmọdé o. wọ́n ní nígbà wọ́n ṣe àlàkalẹ̀ tí wọ́n wò ó, wọ́n rí wípé àwọn ọmọ tó tó mílíọ̀nù 10,200 ní àwọn ọmọ o eléyìí tó máa wà nígboro tí wọn ò lọ sílé ìwé, tí ó jẹ́ pé ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni wọ́n wà tí wọ́n ti kú ò táwọn ọmọ yóò sì lọ ilé ìwé kankan o. wọ́n ní bẹ́ẹ̀ bá wo àwọn ọmọ míì tó jẹ́ pé ìwé ìròyìn nínú ìpele àkọ́kọ́ ti ilé ìwé gíga yìí junior secondary school ni àwọn ọmọ eléyìí wà tí wọ́n ti kú o. wọ́n ní nígbà wọ́n kà wọ́n tó mílíọ̀nù 8,800 kan àwọn ọmọ o eléyìí tó jẹ́ pé wọ́n máa pọ̀ ń gbòòrò ayé tí wọ́n fẹsẹ̀ gbàgbòòrò kiri o, wọn ò lọ léèwé. ńgbà tó tẹ̀ wájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ńgbà bá sì fẹ́ dẹ̀bi gbogbo ẹ̀bí yìí náà wò ó ṣẹ́rí ìṣẹ́ àti àìsí ètò ààbò tó wà lórílẹ̀‐èdè wa Nàìjíríà gan ó kún gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. níbẹ̀ náà ló ti ń rawọ́ ẹ̀bẹ̀ tó ń pe àwọn ilé ìgbìmọ̀ aṣòfin, àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin, ó ní ẹ dákun ẹ sì bá wa kọ ìwé òfin nípa ọ̀rọ̀ yìí, torí wípé àkọsílẹ̀ àwọn ọmọ yìí tí ò lọ sílé ìwé ó mọ̀ sí pọ̀ gan ni, ó pọ̀ gan nígboro ayé o. ó ní nǹkan ẹ gbọ́dọ̀ wá nǹkan bá wa ṣe sí lórí ọ̀rọ̀ yìí, torí wípé bàbá tiẹ̀ paná gbogbo kinní yìí
ẹ̀mí àwa gan wà nínú ewu lórílẹ̀‐èdè wa Nàìjíríà o nígbà tí ìyàwó àwọn bíṣọ̀bù ọ̀hún tí wọ́n ń sọ̀rọ̀ pẹ̀lú ìpàdé eléyìí tó wáyé pẹ̀lú àwọn obìnrin tó jẹ́ àwọn aya àwọn bíṣọ̀bù ọ̀hún ẹni tí í ṣe ààrẹ wọn ọ̀hún ló bá tún tẹ̀ wájú wọn ní lóòótọ́ o ìjọba àpapọ̀ agbọ́gbẹ́ ẹgbẹ́ owó ìyákalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga fásitì ìyún student loan ó ní ẹ̀ẹ́dẹ̀kùn ẹ̀ sì bá wa gbẹ́rù ẹ̀ náà kalẹ̀ fáwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kí wọ́n máa rí owó ọ̀hún ya kí wọ́n sì máa lọ sí ilé ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni dókítà Ọ̀dẹ́dèjì ló wá ń rọ gbogbo àwọn òbí àti alágbàtọ́ wọn ni ẹ má ṣe fi àyọ̀ tá sílẹ̀ láàrin ẹ̀yin àti àwọn ọmọ yín ẹ máa fún àwọn ọmọ náà ní nǹkan tó dáa o ẹ jẹ́ àwọn ọmọ yẹn rí positive vibe látara yín o kó má dàbí wípé àwọn òbí wa wọ́n kórìíra wa káwọn ọmọ yìí kí wọ́n má bàa lọ ṣe ohun tí ò tọ́ nígboro ayé o nígbà tí ìyàwó àwọn bíṣọ̀bù ọ̀hún tí wọ́n ti ń rọ gbogbo àwọn èèyàn wọ́n ní ẹ jẹ́ gbé àmọ́ra Ọlọ́run wọ̀ o ẹ jẹ́ kí gbogbo wa kájọwọ́ wálẹ̀ fọ́lọ́run kéṣù má bàa rí ààyè nínú ayé àwọn ọmọ yìí ẹ jẹ́ mọ́ fi àdúrà ràn wọ́n lọ́wọ́ o kí á sì mọ́ mú wọn rìn nínú ìmọ́lẹ̀ kí wọ́n má sì kúrò nínú ọ̀rọ̀ Ọlọ́run o torí wípé ọ̀rọ̀ Ọlọ́run báyìí nìkan òun ló lè gbé àwọn ọmọ yìí ró ètò ọ̀hún ló wáyé ní Caroline Adébíyì Women's Conference Center tí ó wà ní Ìpájà ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú àwọn iṣẹ́ míì ló wáyé ń bẹ̀ o tí oníkálukú ṣe níbẹ̀ láti rí àwọn ìyàwó àwọn bíṣọ̀bù ọ̀hún tí wọ́n wá láti mainland ìyáàfin Ọlábọ̀ Johnson àti ìyáàfin Bímbọ́lá Olúdìpẹ̀ tí ó wá láti dásìtì ti ìlú Ìjẹ̀bú àwọn míì náà wọ́n bẹ̀ ò níbi ètò ọ̀hún ló sọ wípé ẹ wò ó ẹ̀yin ìjọba ẹ bá wa dá wọn ọmọ wa tó wà nígboro tí wọ́n fẹsẹ̀ gbẹ́gboro ẹ dá wọn padà sí iléèwé torí ẹ̀kọ́ dára ẹ̀kọ́ sì ló láyé ta wáyé ìwé ìròyìn The Nation ló kọ ìròyìn náà ẹ̀mú kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. jẹ́ kí n mú ìròyìn eléyìí wá ní pápápá o nínú ìwé ìròyìn leadership ní ìròyìn eléyìí ló ti jáde wá iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Borno ni wọ́n ti fi páńpẹ́ ọba mọ́ àwọn kọlọ̀rọ̀ sí àdúgbò alọ́kọ́lóńkégbé òjálé onílé fi bo tiẹ̀ lẹ́yìn tí wọ́n ń sọ onílé sínú kẹlẹ́gbò kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta ni wọ́n jí gbé o kẹ̀kẹ́ mọ́rúwá ni wọ́n jí gbé ní ìpínlẹ̀ náà iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti fohùn léde lánàá ọjọ́ ajé wípé àwọn ti fi páńpẹ́ ọba gbé àwọn kọlọ̀rọ̀ sí àdúgbò olè tí wọ́n jí kẹ̀kẹ́ mọ́rúwá gbé ní agbègbè kan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní jájérí ní ìpínlẹ̀ Màdúgùrí gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà bó ṣe fìlédè ASP Nuru Daso òun ni ó ti ọ̀rọ̀ náà síta ní ọjọ́ 4 oṣù kẹjọ tó sì ṣàlàyé wípé nígbà tí ọwọ́ fi tẹ̀ wọ́n àwọn iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ṣe sí ọ̀hún nígbà tí ẹni tó ní kẹ̀kẹ́ mọ́rúwá yìí tó wáá fi ẹjọ́ sùn pẹ̀lú nọ́mbà ìdánimọ̀ àti oríṣiríṣi àwọn nǹkan ẹ̀rí máa jẹ́mi nìṣó wípé òun ló ní lóòótọ́ iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ṣiṣẹ́ ìwádìí wọ́n sì kẹ́fín wọn ni wọ́n bá fi páńpẹ́ ọba mú wọn gẹ́gẹ́ bó ṣe wí àwọn ènìyàn ọ̀hún tí wọ́n fi páńpẹ́ ọba mú àkọ́kọ́ orúkọ rẹ̀ a máa jẹ́ Yakubu Musa nígbà tí èkejì ń jẹ́ Adamu Musa àwọn méjèèjì wọ́n ti wà ní gbàgà àwọn ọlọ́pàá tí wọ́n ti ń wò kánbónkánbó bí òkété inú ayanran ìwé ìròyìn leadership ló lìdí ẹ̀ jáde ẹlẹ́mú kẹyẹ́ ò níbẹ̀. jẹ́mi náà mú eléyìí o nínú ìwé ìròyìn Vanguard ní eléyìí wà níbi tí àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan o tí ọwọ́ ti bà wọ́n pẹ̀lú agbárí èèyàn lọ́wọ́ wọn àti ìbọn ní ìpínlẹ̀ Akwa Ibom ní ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Akwa Ibom ló fọ̀rọ̀ léde o wípé àwọn afurasí tí ó jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn 7 ní ọwọ́ ti bà pẹ̀lú agbárí ènìyàn lọ́wọ́ wọn o àti àwọn ohun ìjà gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà fi léde Timfon John lánàá ló sọ wípé àwọn afurasí tí wọ́n pe ara wọn ní Kulus Clans KKK ni wọ́n pe orúkọ wọn yìí wọ́n ní ọjọ́ 28 oṣù kẹjọ ọdún 2025 òun ni ìròyìn mọ̀ fi tọ́ wọn létí wípé wọ́n lọ ṣe ìkọlù sí ọmọlé ẹ̀kọ́ Akwa Ibom ọmọlé ẹ̀kọ́ gbogbo nìṣe tí Akwa Ibom kan o nínú àtẹ̀jáde ọ̀hún tí wọ́n fi léde wọ́n ní àwọn ẹgbẹ́ kan ni wọ́n dì pàǹpá tí wọ́n sì lè dènà dé ọmọ ọ̀hún wọ́n mọ̀ ná o wọ́n sì gba nǹkan lọ́wọ́ rẹ̀ nígbà tí ìròyìn ọ̀hún tó jáde wọ́n ní ọmọ ilé ẹ̀kọ́ ọ̀hún ló jẹ́ wípé wọ́n ṣe ìkọlù sí tí wọ́n sì gba fóònù ọwọ́ rẹ̀ tí wọ́n pè ní Redmi 13C tí pẹ̀lú owó tí í ṣe 41,000 ni wọ́n gbà lọ́wọ́ rẹ̀ o tọmọ ọ̀hún sì fi tó àwọn ọlọ́pàá létí
wọ́n nígbà àwọn ṣiṣẹ́ ìwádìí lọ́wọ́ bá padà tí àwọn kan lọ̀rọ̀ sí yìí tí wọ́n sì já ilé wọn wọ́n nígbà wọ́n débẹ̀ agbárí èèyàn nímọ̀ ń bẹ́ẹ̀ fresh woman score náà ni ó ń bẹ nínú ilé àwọn ọmọ yìí o tó sì jẹ́ wípé àwọn nǹkan olóró ń bẹ́ẹ̀ àwọn nǹkan ètùtù lóríṣiríṣi wọ́n ní gbogbo ẹ̀ ní bẹ́ẹ̀ o ìbọn bẹ́ẹ̀ nínú ilé àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún bẹ́ẹ̀ ni alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti tẹ̀ wájú wọ́n ní iṣẹ́ ìwádìí ń lọ báyìí o tó sì jẹ́ pé gbogbo àwọn kọlọ̀rọ̀ sí ọ̀hún làwọn padà mú o tí wọ́n sì padà fi ojú wọn wọ́n fi wí náà òfin ìwé ìròyìn The Nation ló kọ ìwé ìròyìn Vanguard ẹnu mi àgò ló kọ ìròyìn ọ̀hún ẹ lọ mú kẹsìrì ẹ̀ níbẹ̀. iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Abia ni wọ́n ti kẹ́fín ọlọ́pàá kan tó ń lọ àwọn ènìyàn lọ́wọ́ gbà ní ìrònà ó ń gba owó màdámàdá lọ́wọ́ wọn ni wọ́n bá fi páńpẹ́ ọba gbé o iléeṣẹ́ ọlọ́pàá wọn fohùn léde ní ìpínlẹ̀ Abia wípé àwọn ti fojú sẹ̀yẹ àtàrí bí òṣìṣẹ́ ọlọ́pàá bó ṣe ń lọ àwọn ènìyàn lọ́wọ́ gbà ní ìrònà ní ìlú Humaya ní ìpínlẹ̀ náà nínú fọ́nrán fídíò tí àwọn ènìyàn fi sórí ayélujára Facebook ni wọ́n ti rí àwọn tí wọ́n ń lo ojú òpópónà àwọn ọlọ́kọ̀ àti oníkẹ̀kẹ́ mọ́rúwá tó fi mọ́ ọlọ́kadà tí òṣìṣẹ́ ọlọ́pàá yìí tó ń lọ wọn lọ́wọ́ gbà nínú ọ̀rọ̀ tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà tó fi síta DSP Murain Chineka òun ni ó jẹ́ kí ọ̀rọ̀ náà kó di mímọ̀ lórúkọ kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá Danladi Isa òun ni ó ti jọ sọ̀rọ̀ yìí papọ̀ wípé àwọn ti fi páńpẹ́ ọba mú wọn pẹ̀lú fọ́nrán fídíò wọn tó jáde sórí ayélujára ìwé ìròyìn Punch ló pọ̀ǹtì ẹ̀ belenja ni mo mú wa. ẹ já lọ jẹ́ iṣẹ́ tí a ní jẹ́ ní aago 8 tí a bá ti jẹ tán ká ṣojú òpó sílẹ̀ fún àwọn aráalé láti wọlé. níjọba àbílẹ̀ Kájọlà àti agbègbè rẹ̀ ọ̀nàrẹ́bù Isa Àjíbọ́lá Oyinlọ́lá ló rán mi sí ní o ó ní kí n ṣe yín pẹ̀lẹ́ kí n sì máa fi àkókò yìí tó yín létí wípé bí àjọ elétò ìdìbò ilẹ̀ wa INEC ṣe ṣí ojú òpó sílẹ̀ fún ìforúkọsílẹ̀ láti gba káàdì olùdìbò ó ṣe pàtàkì fún wa o láti jí gìrì sí ìpè yìí ká sì má fọwọ́ yẹpẹrẹ mú un torí wípé káàdì ìdìbò wa nìkan la lè fi yí ọjọ́ ọ̀la wa padà ní ìjọba ìbílẹ̀ àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ sí rere o èmi gẹ́gẹ́ bí ẹnìkan ọ̀nàrẹ́bù Isa Àjíbọ́lá Oyinlọ́lá mo rọ̀ gbogbo ẹni tí ó bá ti pé ẹni ọdún 18 years láti lọ sójú òpó ayélujára àjọ elétò ìdìbò ilẹ̀ wa INEC tàbí iléeṣẹ́ wọn tó wà lẹ́yìn ilé ìfowópamọ́sí sí nílùú òkè o láti lọ ṣètò ìforúkọsílẹ̀ àbí tó bá jẹ́ wípé ẹ ti pàdánù káàdì ìdìbò yín àbí tí ó jẹ́ wípé ibi tẹ́ wà tẹ́lẹ̀ ẹ fẹ́ yí padà kúrò sí ibòmíì tàbí tó jẹ́ pé nǹkan tí ẹ ti ṣe káàdì ìdìbò ti yín o ẹ lọ síbẹ̀ láti lọ tún ṣe àkókò ti ṣí sílẹ̀ fún wa báyìí láti ṣe eléyìí ẹ̀yin ènìyàn mi ní ìjọba àbílẹ̀ Kájọlà àti agbègbè rẹ̀ ẹ̀yin oníṣòwò ẹ̀yin ọlọ́kọ̀ ẹ̀yin ọlọ́kadà ẹ̀yin òṣìṣẹ́ ìjọba ẹ̀yin àgbáríjọpọ̀ ọmọlẹ́yìn Kristi ẹ̀yin àgbáríjọpọ̀ mùsùlùmí gbogbo yín báyìí la pè wípé kí ẹ sọ fún àwọn ènìyàn yín o láti lọ forúkọ sílẹ̀ káàdì olùdìbò wọn ní ìgbáradì sílẹ̀ fún ètò ìdìbò eléyìí tó ń bọ̀ lọ́nà torí wípé ẹnu ò lè ṣe o káàdì olùdìbò wa nìkan la lè fi yan ẹni tó tọ́ o àtẹni tó yẹ sípò tí yóò sì ṣojú wa bí a ṣe fẹ́ bákan náà mo sì tún fi àsìkò yìí mo fi ń kí àwọn ẹni bí ẹni àwọn èèyàn pàtàkì àwọn bíi Alhaji Òkè Sàlámì olóyè Òkùnadé Adésínà olóyè Johnson Ọ̀jẹ́bíyì ọ̀nàrẹ́bù Ayọ̀ ọlọ́pọ̀ ènìyàn ọ̀nàrẹ́bù Mustapha Akeem Ọláwálé àti onímọ̀ ẹ̀rọ Adéníjì Robert àti gbogbo alága wọ́ọ̀dù kọ̀ọ̀kan ní ìjọba àbílẹ̀ Kájọlà nínú ẹgbẹ́ òṣèlú PDP pẹ̀lú gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP pátápátá ọjọ́ ọ̀la Kájọlà wèmí àtìyín ló wà o káàdì olùdìbò wa la lè fi mú kó dára sí i èmi o máa yá lọ gba káàdì ìdìbò mi pàápàá. ìkéde yìí ló ń wá láti ọwọ́ ọ̀nàrẹ́bù Isa Àjíbọ́lá Oyinlọ́lá. Dear indigenes of Kájọlà local government and its environs,
Sensitization message on the need for the people of Kajala local government to actively participate in the ongoing Permanent Voters Card (PVC). This message is sponsored by Honorable Isa Ajibola Oyinlola. The exercise is for those who just attained 18 years of age, want to transfer from another local government to Kajala, from one unit to another, lost or damaged PVC, and so on. Therefore, market men and women, farmers, artisans, transporters, motorcycle riders, businessmen and women, civil servants, students, CAN, MSSN, League of Imams and Alfas, Iyalojas and Babalojas, to mention but a few, should mobilize their people to come out en masse for the continuous voters registration. You can visit the nearest INEC office behind SIP Microfinance Bank or register via INEC portal. Also, the special greeting is sponsored by Honorable Isa Ajibola to Alhaji OK Salami, Chief Okunade Adeshino, Chief Johnson Ojebiyi, Honorable Ayo Olokboeniyan, Honorable Mustafa Akim Olawale, Engineer Adeniji Robert, PDP World Chairman and entire party faithful. Your PVC is your power to elect credible leaders. Get registered. Announcer Honorable Isa Ajibola Oyinlola. Kajala people, take action and get your PVC now. tó ẹ káàbọ̀ padà níbi tí a ti ń pera wa lákìísí ojúṣe wa ni láti gba káàdì ìdìbò a ti ṣí ojú òpó kalẹ̀ báyìí láti bá wa pẹ̀kẹ́lu ọ̀kan ọ̀jọ̀kan àwọn ìròyìn èyí tí a ti kà sí etí ìgbọ̀nyín ìròyìn tá a kà òun ni kẹ́ ẹ bá wa dá sí ìròyìn tá a kà ní ìkànnì wa níbí òun ni kẹ́ ẹ bá wa dá sí 070477064 070477064 ojú òpó tẹ́ fi bá wa dá sí 070477064 070477064 òun ni ojú òpó tí ẹ fi bá wa pẹ̀kẹ́lù láàárọ̀ yìí ẹ̀lú ẹ̀ kó ojúmọ́ o. hello. hello ẹ ti wọlé o. hello àkójúmọ́. ẹ káàárọ̀ o. àlejò lówó láti ló wérélé. yes sir ẹ káàárọ̀. ọ̀rọ̀ tí èmi fẹ́ dá sí ní ọ̀rọ̀ tí amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Mr. Bayo Ọ̀nẹ́núgà yẹn tó sọ nípa pé ebi ń pa àwọn olóṣèlú tí ebi ń pa ni wọn ò fẹ́ kí Mr. President kó débẹ̀ ní 2027 ọ̀rọ̀ eléyìí kò ní ṣe tó bá yẹ ọ̀rọ̀ àwọn olóṣèlú nìkan lébi ń pa o gbogbo aláàlú pátá lébi ń pa adẹ̀ ń kígbe láti jọ gbogbo aláàlú ní pariwo kì í ṣe pé gbogbo aláàlú tó wà nínú ìlú lọ́jọ́ olóṣèlú kí wọ́n bá lè mọ̀ kì í ṣe olóṣèlú nìkan lébi ń pa o ẹsẹ̀ bí bá ti ń pa kò ní bẹ lọ́wọ́ ẹni tí bá ń bẹ tí ebi fi ń pa kò ní bẹ lọ́wọ́ kó wá bẹ̀ àmọ́ mò ń fi lé àsìkò yìí sọ fún Mr. President kí wọ́n dákun kò sẹ́ni tí ò nífẹ̀ẹ́ wọn àmọ́ kí wọ́n ṣe dáadáa táwọn aláàlú ń fẹ́ dáadáa táwọn aláàlú ń fẹ́ ni pé kí wọ́n ṣètò bébí òsì ní máa pa aláàlú kí wọ́n wálẹ̀ kí gbogbo nǹkan wálẹ̀ tí gbogbo eléyẹn bá ti wálẹ̀ gbogbo aláàlú ló nífẹ̀ẹ́ wọn máa kàlà. ẹ ṣeun 070477064 070477064 lójú òpó tí ẹ fi bá wa pẹ̀kẹ́lu ìròyìn náà 070477064 070477064 ni ó já sí ọ̀dọ̀ wa ń bí ẹ̀lú ẹ káàárọ̀. ẹ̀lú ẹ káàárọ̀ sà. ẹ kú ojúmọ́ o. ẹ kú gbẹ̀ẹ́jú. yes. mo fọ́ra lé onímọ̀ máa ń láti ìlú à. yes. ẹ káàárọ̀ mà. arábìnrin tó ta àbùkù gbẹrùkẹ tó ní òjíṣẹ́ lálòmú tàkùrùgbà yẹn gbogbo ẹ̀sẹ̀ tó tún kù yóò tún lọ bá a lọ́rùn. ṣé pípa tó wà pálẹ̀ wá sọ pé ó dà báyìí 070477064 ẹ̀yin èèyàn hello. ẹ̀lẹ́ ẹ káàárọ̀ ẹ pé ètò. ọlọ́run ló ń tó ẹ káàárọ̀. ìsà Saidi. nàìjíríà gba abẹ́rẹ́ ìtura o. ẹ múra sí àmì o. orúkọ mi ni Saidi rédíò ní ti láti kọ́lá wọlé. rí gbogbo ẹ̀ bó ṣe ń lọ àwọn olóṣèlú tí wọ́n ti ra àwọn ifáwọn elébi àwọn kan tí wọ́n sọ̀rọ̀ rí i pé bí yẹn pọ̀ ń lù gan-an kì í ṣe olóṣèlú nìkan ní ebi ń pa tí wọ́n sọ pé àwọn olóṣèlú kan ní ebi ń pa àtàwọn olóṣèlú kan wọ́n sọ̀rọ̀ síra wọn pé àwọn olóṣèlú tó ebi ń pa ni wọ́n ṣàtakò bí bàbá yẹn ti sọ lẹ́ẹ̀kan ó yẹ kí gbogbo wa ká gbà fọlọ́run ká sì máa ṣàdúrà gidi nípa ọ̀rọ̀ Nàìjíríà tí ṣe ń lọ rí wọn ní àwọn ìṣẹ́lẹ̀ jamaruwa gbà ìyẹn burú o lè nílẹ̀ lọ́bọmọ jẹ́ o ká dákun tó lọ́lọ́run ká má wò bá sì kò yí ṣe wà àwọn olùṣọ́ àgùntàn tí wọ́n sì náà àwọn lówó ju Nàìjíríà wọn ka àwọn márùn-ún gbàǹkọ̀ síbẹ̀ náà ni gbogbo àwọn ọmọ ọjọ́ fi lówó
ọlọ́wọ́n lanu wa fún ọmọ àtàánú àwọn ọmọ ọjọ́ o. God bless Nigeria. Sáré rédíò ní Kìláàdì Kọ́lá wọlé. ẹ ṣeun. ẹ ṣe o ẹ ṣe 070477064 070477064 lójú òpó. ẹ̀lú ẹ kú ojúmọ́ o. ẹ̀lú ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sá o. Proceed. Agenda láti àrùgbó àgbélá bí sálẹ̀ kìnìkan. ètò tẹ̀léra yín ni. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ sáà mọ́. Akíwá gbọ́ ọ̀rọ̀ lú. yes sir. Ọlọ́run ní dáwọ́ láàmú ọlọ́run jẹ́ Nàìjíríà dálágbára Ọlọ́run. àmín o. Gbogbo àwọn Ọlọ́run ní Bọ́lá ń jẹ́. àmín. Àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà tó jẹ́ pé wọ́n jẹ́ ọmọlẹ́yìn Jésù Kristi tí wọ́n sì ní ọlá tó Ọlọ́run ní tó Ọlọ́run ní Bọ́lá wọn jẹ́. àmín o. Látara bẹ́ẹ̀ wọ́n rọ̀ wọ́n tí wọ́n dákun tí wọ́n jẹ́ kí ọlá yẹn kí wọ́n jẹ́ kó kárí àwọn ọmọ lẹ́yìn wọn náà. Tó bá ti rí bẹ́ẹ̀ tó ara ti bẹ̀rẹ̀ Nàìjíríà lẹ́gbẹ̀ẹ́ náà nìyẹn. Látara bẹ́ẹ̀ ó jẹ́ nǹkan ìbànújẹ́ tó jẹ́ pé agbófinró náà wọ́n tún bá níbi ìpàdé òdà bí wọ́n ti ń pariwo tó láti jọ iná níbi ká mọ lọ́ni lọ́wọ́ gbà nǹkan bẹ́ẹ̀ yẹn. Ẹ̀yin àgbàgbà sì ní tí orí bá ti bẹ orí ẹ̀ka ti bàjẹ́ tó gbogbo arọ́ padà bàjẹ́ náà ni. Ẹ̀yin aṣáájú tẹ̀ ń jẹ́ gbọ́n elétò ààbò ní ìjọba yóò dà. Tí máa bá dé bí wọ́n bá ń kọ́ fà yín tó ṣe pé gbogbo àgbáyé tó padà mọ́ tó àbùkù ló jẹ́. Ó lè jẹ́ pé kéèyàn ṣe pé bóyá ẹ̀yin nìkan ni nǹkan ibọ̀. Òbítọ́pẹ́tẹ́ nìkan bá ṣe nǹkan náà padà kó bá aráàlú náà ní kọ̀ẹ́kọ́ máa rí bẹ́yẹn. Ó lè darọ̀gbọ̀ ẹ̀rá kò yẹ ká mọ ṣàtúnṣe. Nípa ti Nàìjíríà yẹn gan wà lélẹ̀ ìpàdé fún ọba Tinubu ọlọ́run jẹ́ kí wọ́n rí ìjọba wọn ṣe. Bébí ṣe ń pa àwọn tí wọ́n sọ pé bóyá àwọn olóṣèlú ṣe bí ń pa bẹ́ẹ̀ ni bí ń para ló lóòótọ́. Ìgbọ́n gbogbo ẹ̀ lọ ni pé àdúrà wàláhì kò sí ohun tó ṣe. Ẹ ká fi àdọ́ka fi hàn bá Tinubu lọ ọlọ́run jẹ́ kí wọ́n láti ọ̀rẹ́ àdúgbò náà lápapọ̀. Ọlọ́run jẹ́ kí Nàìjíríà gba abẹ́rẹ́ tó ra wá kí ẹ kíkẹ́. ẹ múra kẹ́yìn àti Mr. Saheed kẹ́kọ̀ọ́ máa wéṣẹ̀ abẹ́rẹ́ mi kọ́ máa wéṣẹ̀ abẹ́rẹ́ gbogbo gbà ó ti rí Mr. Saheed ó ti ẹ̀ mọ́ àwọn lára ń tún. ṣé o lábẹ́rẹ́ lọ́wọ́ ni. wọ́n bọ̀ rí yìí lábẹ́rẹ́ ìtura. àwọn Mr. Saheed kò sí wọn ó ti ẹ̀ kó pọ̀ mẹ́rin tó bá wà lórí ètò ìgò ìtura ló ní. kí wàá mọ fi gbọ́ àwọn èèyàn lọ àbí kí ni mo fi ṣe. kọ́ mọ fi gò rẹ̀ wọ àwọn èèyàn káàkiri. tó ṣé gọ́bù làbí fẹ́ Azeez Salaudeen wọ́n ní well done we are all hungry okay not only politicians federal government should put our condition àwọn tí kò rí jẹ kí wọ́n ṣàánú wa masalam. 07047707064 070477064 lójú òpó ayélujára Facebook àwọn èèyàn wa wọ́n ti wà ń bẹ̀ wọ́n ti ẹ̀ pọ̀ ń bẹ̀ gan ni níbẹ̀ láti rí Alaka Saheed Ìdòwú Ọmọjagun Ahmed Latifat Àjọrò Rafiu Sodiq Akànní Mayegun Qasim Alimam Adéṣọpẹ́ Adébárí Engineer Hafiz Àríyá Isau Alado Ibrahim Alwajud Shehu White Afọlábí Samod Ismail Ayuba Tajudeen Alimi Balógun Akínwùmí Abọ́sẹ̀dé Búsàrí Saheed Ìfẹ́aráyé ẹ̀ló. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ máa kó ètò. jẹ̀sà orúkọ yín àti ibi tẹ̀ tí ń pè. kówó pé sọ́lé ọmọ ìyàpá kí náà tàbí àwọn yóò kówó ké pọ̀. sọ́lé o ẹ káàárọ̀ sà. Mr. Sọ́lé ẹ káàárọ̀ sà. ẹ̀sẹ̀ ẹ̀kúṣẹ́ o. jẹ̀sà. òní bàjẹ́ lágbára Ọlọ́run. àmín. obìnrin tí wọ́n pa látàrí pé ìtàbùkùn ba orúkọ Ọlọ́run Ọlọ́run ò pé kẹ́nìkan tó gbèjà òun débi tó wá fi já síkú fún obìnrin yẹn. ẹ jẹ́ ká mọ dáhùn àti nítorí pé kí ni Ọlọ́run tó dá ẹrú ní eléwé òun náà ló dá aláṣọ náà. ìtẹ́lẹ̀ tó fi fáwọn tọ́mátà pé lákìyèsí pé Ọlọ́run ọba kò ṣeé tàbùkù bá báyìí ni ó sì bẹ́tà pípa tí wọ́n lọ́ọ́ pa yẹn nítorí pé Ọlọ́run ọ̀rẹ́ ẹnìkan pé kó gbèjà òun títí tẹnu sí bọ́ lára rẹ̀ Ọlọ́run dá wa láàmú má jẹ́ ká máa ṣerú nǹkan bá yẹn pé ètò wọlé ọmọ ìyàpá tí lọ́ọ́ tàbí àwáyé. ẹ ṣe láti máa dún àwáyé a ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí tá a bá wojú aago wa láti ìkànnì wa níbi aago 8 ó ti kọjá ìṣẹ́jú 11 ká lọ sókè lọ́hùn ìgbà tá a bá padà dé gbogbo ẹ̀yin tẹ́ ti wò wá lójú òpó ayélujára gbogbo yín pátá la lò lọ́gọ̀ ẹ̀nà àmọ́ rírì yín o wípé ẹ̀ ń wò wá ẹ̀ sì tún ń gbọ́ wa ẹ̀ ṣe ẹ̀ kárí láyé ìgbà tá a bá bomi làádìẹ̀ ní kékeré á padà ṣe orí abala fìjìláńtẹ́ ẹ̀ kó kalẹ̀. ojúlówó ohun tó yọnu ìdodo nídajì ara ship 89.1 FM ní gbogbo ènìyàn ń polówó ọjà tí wọ́n fi ń jèrè rẹpẹtẹ olókoòwò ńlá olókoòwò kéékèèké ẹ máa bọ̀ ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ tiwa èrè lobìnrin ń jẹ lábọ̀ ọjà ẹ bá wa dòwò pọ̀ kẹ́ ẹ jèrè rẹpẹtẹ. rédíò wo lèyí tó milẹ̀ títí rédíò wo lèyí tó rinlẹ̀ dòdòdò wọ́n gbọ́ wá jákèjádò gbogbo ayé àwọn tó ti mọ̀ wá wọ́n tún sọ fẹ́ lòmíràn àwọn ètò wa dùn ó tún kọ́ni lọ́gbọ́n ó ti ń lọ nígboro ọ̀dọ́ wa lẹ́ ó ti gbọ́ ní
nínú ìròyìn àtayọ wọn àwọn ètò wa tẹ́tí ní gbèsè àwọn sáàni àrídùnnú rédíò Sip FM ní nínú ìròyìn àtayọ wọn àwọn ètò wa tẹ́tí ní gbèsè àwọn sáàni àrídùnnú rédíò Sip FM ní Sip FM 89.1 ẹ máa gbọ́. rédíò wo ló mi ìlú mi lẹ̀ títí Sip FM sá lórúkọ rẹ̀ tó jẹ́ owó ọlọ́run ló fi wá ṣàgbà ọ̀jẹ̀ níbi ká ṣètò tó nítumọ̀ àwa ni ìròyìn àsìkò tí ò láfiwé àwa ni àṣà ẹ̀fẹ̀ ìmọ̀ràn tó wà pa àwa ni eré ìdárayá lóríṣiríṣi àwa ni orin àti ìlú tó dùn tó ṣe gbọ́ létí àwa ni ẹ má forí adẹ́tù wétá tí òru láyé olókìtì bí ọbọ̀ òsì nígbò Sip FM ṣáwáṣá lọ́gà ẹgbẹ́ fún tẹ bá polówó ọjà yín ní Sip FM yìí kó dájú wàràwàrà lọ́jà yín má ta ó kó dájú. Sip FM ló milẹ̀ máwọn tí ò yé tí wọn ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ páwọn aṣàlágbádé fún o. Sip FM ló milẹ̀ máwọn tí ò yé tí wọn ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ páwọn aṣàlágbádé fún o. ìsí àlọ́kè òṣòwò sálàmù lẹ́sí kébí wọn dà mọ́ fọwọ́ sọ̀yà bóun ṣàlàyé ń gbà ó 89.1 ṣe bá wà sálàgbà wọn. Sip FM ló milẹ̀ máwọn tí ò yé tí wọn ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ báwa ṣàlàbàdé fún. Sip FM 89.1 àwa yàtọ̀ sáwọn rédíò tó ń dún sínú. bí kìnìún bá bú nínú igbó ti gbó ti jù á mì tìtìtì Sip 89.1 FM ẹ máa gbọ́ wa nìṣó. bẹ́ẹ̀ ni ẹ máa gbọ́ wa nìṣó àfìgbà kankan kúrò lórí afẹ́fẹ́ ní báyìí a ti ṣí ojú òpó kalẹ̀ fún abala fìjìláńtẹ́ ọ̀rọ̀ nípa ètò ààbò ni à ń sọ ní abala tá a wà yìí ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọ ṣe ó ṣe kókó ó yẹ ká jọ mójútó ọ̀rọ̀ ètò ààbò ni ká pawọ́pọ̀ ká fi gbé ètò ààbò lárugẹ ní ìlú wa ní ìletò wa ní ìgbèríko wa láàrin ìlú wa àti ní ìpínlẹ̀ tí orí dá wa sí orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ ẹ jẹ́ ká gba àwọn òṣìṣẹ́ elétò ààbò ká gbà wọ́n ní ìmọ̀ràn nípa iṣẹ́ wọn torí pé ààbò ara ẹni làbò ìlú àwọn ẹlẹ́ṣọ́ aláàbò wa wọn ò ní ojú mẹ́rin ojú méjì tá a níyì làwọn náà ní ṣùgbọ́n a lè kún wọn lọ́wọ́ láti ara wípé à ń ta wọn lólobó ẹ̀já ta wọn lólobó torí kí àwa náà ká lè sunrun àsòforí lẹ́sùká ká lè sunrun àsòdíjú méjèèjì ká sì máa han ọrùn hùn. Hello. 000477064. Hello. Hello, my sister. Yes, sir. Abrosid tún ni. Abrosid agenda láti àdúgbò àgbọ̀lá bí sálẹ̀ fẹ́ sáké. Yes, sir. ẹ bá wa dá sí o. Ọlọ́run fi alọ́kàn bá lágbára náà. Àmín. Mo ń fi àpè mọ̀ fi ọgbà àwọn agbófinró wa kí wọ́n dákun torí Ọlọ́run gbogbo àwọn tó bá máa ń dúró lórí ìta kí wọ́n pàṣẹ àwọn èèyàn ẹ dákun torí Ọlọ́run. Mo ti bá fi bá débi pé ẹ bá ti dá àwọn èèyàn dúró tí mọ́tò láńpá ti ń bọ̀ lẹ́yìn ẹ dákun jẹ́ ká mọ̀ sí wọn kalẹ̀ o. Ìjọba ní pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní oríta Ajégúnlẹ̀ wa ń bí ní àìpẹ́ yìí. Ó lágbára tó pọ̀ débi tí wọ́n ń yọ machine ní abẹ́ ọkọ̀ ńlá. Torí bíríkì ọkọ̀ tá à ń wò yẹn ó lè mú níbi tó ti ń bọ̀ wá pé ó fẹ́ kù díẹ̀ náà ni wọ́n kàn dé pé wọ́n máa fail. Gbọ́dọ̀ bá ti ṣe àwọn ẹlẹ́dẹ̀ bá ti rọ́gbọ̀dá tó ń bọ̀. So adẹ̀rọ àwọn ìjọba àbáwọn ọ̀gá kọ̀ọ̀kan tí wọ́n fún àwọn tó ń ṣiṣẹ́ ní ìdánilẹ́kọ̀ọ́ tó péye látara bẹ́ẹ̀ Ọlọ́run máa ṣọ́ wa. Gbọ́dọ̀ kí gbogbo àwọn agbófinró pátápátá lórí ìgùn kọ̀ọ̀kan nípa ìgbìyànjú wọn lókè ògùn wa ń bí lọ́ra mọ̀ pé wọ́n ń ṣiṣẹ́ dáadáa àbọ̀ Ọlọ́run tó nípọn ju ẹ̀wọ̀n ni ọmọ wa lórí tiwọn náà. Àwọn ọgbà wa aráàlú ẹ dákun tá a bá ti rí nǹkan tó rú wa lójú ẹ ká sì máa sọ ọ̀sẹ̀ ká sọ fún lórí gbégbé ìgbésẹ̀ tó tó àti ètò yẹ Ọlọ́run ní dáadáa àmọ́ wa ti yẹn pẹ́sẹ́. ẹ ṣe o Abrosid agenda nípa nǹkan tí agenda tó sọ dákẹ́hùn nípa ìjánu ọkọ̀ bírèkì mọ́tò tàbí ti machine tàbí ti mọ́rúwá ká tún ṣọ́ra o àwa tí à ń gun machine tàbí àwa tá à ń wakọ̀ ẹlòmíì yóò máa fi ọkọ̀ yóò máa fi bá ẹlòmíì ṣeré yóò máa fi bá ọmọlàkejì rẹ̀ ṣeré tàbí machine wípé yóò kọjú ọkọ̀ da èèyàn tàbí machine da ọ̀rẹ́ rẹ̀ tàbí alábàágbélé rẹ̀ wípé tó bá ti gùn ún díẹ̀ báyìí yóò tẹ bírèkì pa bírèkì mo kò lè dọ́dọ̀ rẹ̀ àwọn bírèkì yìí ó lè má jẹ́ iṣẹ́ tá a ran lọ́pọ̀ ìgbà tẹ́ pé awakọ̀ tàbí ẹni tí ń gun machine yóò tẹ̀ ẹ́ tí ò ní mú ẹ má jẹ́ ká fi ọkọ̀ tàbí machine ká fi bá ènìyàn ṣeré
torí pé ó léwu o ó léwu ẹ jẹ́ ká ṣọ́ra o 070477764 070 47 7064. ọlágbèrò Táíwò wọ́n ti kí wa lójú òpó ayélujára Facebook ẹ ṣeun àkèyí 07047777064 lójú òpó léyìí tó já sínú kolo lọ́dọ̀ wa ń bí abẹ́rẹ́kẹ́rẹ́ ṣe ò sí. ẹnìkan náà lè ń pa mí lẹ́rìn lórí òpó ayélujára àṣì Salaudeen ó kọ abẹ́rẹ́kẹ́rẹ́ awakọ̀ plus ìtura. àṣì Salaudeen wọn ti gẹ̀wọ̀n àárọ̀ tí wọn. 5+5 ọba ní 10 ọba ní abẹ́rẹ́ ìtura. wo wọn ti gẹ̀wọ̀n láàárọ̀ yìí fi wọ́n lẹ̀ eégún wọn lé. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. yes ma. aláwọ̀ máa tẹ̀yìn síwájú ẹ̀ ní sùn. àmì o. orúkọ mi ni mọ́mí máàtì láti Fáṣíní kájà. yes ma ẹ káàárọ̀ ma. nípa ti ètò ààbò nílẹ̀ là ń sọ lé lórí àwọn ìjọba kí wọ́n dákun kí wọ́n bá wa ṣe ètò ààbò fáwọn àgbẹ̀ wa torí pé àsìkò iṣẹ́ oko náà wọ́n wà yìí nítorí àwọn ẹni ibi tí wọ́n náà ń ká wọn mọ́kò kí wọ́n dákun àsìkò àwọn àgbẹ̀ náà kí wọ́n mọ sójú látẹ̀ sí sọ́rí tí wọ́n bá ti wà nínú oko kí wọ́n mọ̀ fi gbogbo ara dúró sínú oko kí wọ́n mọ̀ sí ìtara ọlọ́run onífẹ́ nìkan fẹ́ máa tọrẹ o ẹ pé ètò wọ́n máa tì láti Fáṣíní kájà. àfi kí ọlọ́run kó ṣààbò lórí wa ní orílẹ̀-èdè yìí àgbẹ̀ tí bá ń ṣiṣẹ́ lóko tíṣẹ́ bá wọra tán tó jẹ́ pé ẹlòmíín lè má wẹ̀yìn láàrin 30 minutes tí ó máa ṣiṣẹ́ lọ tó à ń rawọ́ ẹ̀bẹ̀ sí ọlọ́run ṣàṣàbọ̀ wa. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀. abẹ́rẹ́ kiri and ìṣòro olúwa. olóyìnbó fúrẹ̀. gbọ́gbù yìí tẹ́ máa fi sójú ọmọ àwà dísẹ́ǹsì. bẹ́ẹ̀ ni ẹ ṣeun bàbá. gíláàsì èyí wù wá o iná méjèèjì abẹ́rẹ́ ló wà dísẹ́ǹsì jùlọ o. ẹ ṣeun bàbá. ẹ̀yin ẹ lọ wojú òpó ayélujára ìpè ètò sẹ́yìn. ṣé wọn ò rí lójú òpó ayélujára ni wọ́n ń sọ. èmi ò tiẹ̀ pé ètò sẹ́yìn mi. gbogbo àwọn tí ń gun ọkọ̀ àti ẹni tó ń gun alùpùpù ibi yòówù àtọ̀nà oko àtọ̀nà ojú ìgboro tẹ́ ẹ bá ti rí àwọn bọ́ǹsì tí wọ́n ń gbìyànjú tí ò sí MWT lójú ọ̀nà mọ́ tí wọ́n ń bù pẹ̀ sójú ọ̀nà wọ́n máa ta wọ́n lọ́rẹ o kì í ṣe pé wọn ò níṣẹ́ o Olúwa ó bùkún wa gbogbo àwọn alága kò sì ṣẹ́jú àdúgbò oko kálukú ìbò tún ń bọ̀ wá òjò pààyàn wọlé kan láì mọ ìgbà o olóyìnbó sọ bẹ́ẹ̀ fún wọn wọ́n sọra ṣe o. ẹ ṣé o bàbá olóyìnbó láti ìlú adó àwáyé 070 kágbé ìpè ẹyọ kan sí i torí pé àwọn iṣẹ́ sì tún wà lẹ́yìn ètò àjẹmọ́ná tí a fẹ́ jẹ́ 070 47 7064 070 47 7064 ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ mà orúkọ yín. ìyá fúnláyọ̀ láti làlátẹ̀. láti ìlú làlátẹ̀ à ń gbọ́ yín mà. lórí ètò ààbò yìí náà ni à ń sọ. ó yá. irú àmọ́ bóyá àwọn ìjọba lè bá wa rí sí àwọn tó máa ń tí wọ́n sọ pé wọ́n máa ń irú obìnrin tí wọ́n ní wọ́n lẹ̀ lókùúta pa láàárọ̀ yìí bóyá tó bá yẹ kó àwọn elétò ààbò tí wọ́n wà ń tòsí lásìkò yẹn tẹmọ̀ pé obìnrin ò ní kúkú irú ikú tó kú yẹn àmọ́ bóyá ọlọ́run wọn tí wọ́n ní wọ́n tàbùkù bá òun náà ló ní kí wọ́n máa pa àyàn tó bá tàbùkù bá wọn táwọn fúnra wọn ò ti tàbùkù borúkọ ọlọ́run wọn náà báyìí àbínú ìwé wo ni wọ́n kọ́ sí pé tó bá tàbùkù pọ́tàlù pa ni. abala fìjìláńtẹ́ la wà báyìí. tẹmọ̀ pé lórí ààbò náà ni gbogbo ẹ̀. ó dá káwọn ilé elétò ààbò wà ládìtòsí lásìkò wọn bá rẹ́síkù obìnrin yẹn náà bọ́lá wọn ó ṣàánú wa bí wọ́n lè rọgbọ́dá sí yẹn náà o. ó dà ẹ ṣé o láti ìlú làlátẹ̀ ẹ ṣé a ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí eré gbogbo ó dẹ̀yìn ètò àbí bò ní ìtura. bẹ́ẹ̀ ni. ká mọ fẹlẹ́ yìí ṣe lọ. ẹ wo níyàn ṣe wọn lọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ fìfẹ́ bá wa jẹ́ látàárọ̀ náà ẹ kú àìbínú gbogbo yín báyìí la sọ pé thank you fún o àdúpẹ́ thank you ní.